Òjẹ̀bú alárẹ̀ Òmùgẹ̀ṣà níjẹ̀ṣà ọmọ Ọ̀yọ́ ayọ́mọlẹ̀ ọmọ mọ̀lété ọmọ ọjọ́ òde kan mẹ́yọ ọmọ Ìbàdàn ọmọ Láìpò 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 rẹ̀ Láìpò gẹ̀rẹ̀ ọmọ lọ yíyẹ̀pọ̀ lójú sílẹ̀ ọmọ gbẹ̀mú níkà ọmọ aráyé èkúté abúníjẹ fẹ́ni ayé lè dọ̀fọ́ àjẹlójú onílé Láìpò Láìpò rẹ̀ Láìpò 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 Láìpò. Paná ojú kan lápá tó kù kò fi kórìíràn bẹ́ẹ̀ ni à ń parọ́ fún ọba mọ́ ẹni parọ́ fún ní ìṣàdẹ̀ mọ́ má ṣe sìmẹ̀sìmẹ̀ kó bó ṣáṣá má dé gbàgbẹ̀rẹ̀ kọ́ má lọ yíyẹ̀pọ̀ Láìpò Láìpò rẹ̀ máyọ̀nà gẹ̀rẹ̀ kọ́ má lọ yíyẹ̀pọ̀ ojú sílẹ̀ kó mọ̀ pé mú níkà ọmọ aráyé èkúté abúníjẹ fẹ́ni ayé lè dọ̀fọ́ àjẹlójú onílé Láìpò Láìpò rẹ̀ máyọ̀nà gẹ̀rẹ̀ kọ́ má lọ yíyẹ̀pọ̀ lójú sílẹ̀ kó mọ̀ pé mú níkà ọmọ aráyé èkúté abúníjẹ fẹ́ni ayé lè dọ̀fọ́ àjẹlójú onílé. torí mo lọ airport ni bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí yes àbúrò mi máa délé ni ṣé mi ò sọ fún ẹni má bínú ọ̀rẹ́ mi ó máa délé ni. àwò ó láìpẹ́ gan kí flight wọn ti dé gan pàápàá mo láti sáré lọ pick ẹ tó bá ti dalẹ̀ ṣe ti gbọ́ ọ̀rẹ́ mi má bínú ṣe ok báyìí. àbá kí ló ṣẹlẹ̀. mo ní kí n sọ fún yín ní àwọn wáyà yẹn ti mẹ́ẹ̀tì mọ́ra wọn wọ́n ti gbẹnu ra wọn kàn mẹ́ẹ̀tì ní àti kebu wá àti kebu tú gbogbo ẹ̀ ti mẹ́ẹ̀tì papọ̀. ṣé gbogbo ẹnu sọ̀hún kebu wá kebu tú ta ló ṣe síbẹ̀ ta ló ra kébù síbẹ̀. èmi náà mọ́ra wọn àmọ́ nígbà yẹn ibo méjì lára ni kò sí original ni. ok ẹ kójú sápò ńgbà tẹ́ lọ rà ńgbà yẹn. original ti wà nísìn ṣe gbọ́ ẹ fọkàn balẹ̀ nígbà tí gbà mí original ni màá fi sí tí ó dùn dáadáa. ẹ̀yin náà lè máa gbogbo ìtọ́ bá ti ṣí bọ́tà tó bá ti ṣí ẹ̀yin lè máa mọ gbogbo ẹ̀ àdàgbà ìjọra òfu ó wà lára yín ẹjọ́ láti fi jọ́bọ̀tà kọ́ mo ti ń kọrin sí létí tí mo sọ fún pé àbúrò mi máa dé ṣé mi ò ń sọ fún yín. ẹ sọ bẹ́ẹ̀. so kí wọ́n lọ fún yín ní garanti wípé jẹrẹrétọ̀ tẹ̀yìn tún pariwo fún mi pé kebu 1 kebu 2 yìí ó tún sí ní pírọ́blẹ́mù so jẹrẹrétọ̀ yàrá dẹ̀ máa ṣiṣẹ́. ẹ máa gbọ́ kò lè ní pọ́blẹ́mù kọ́ mọ́ bá ní 40 náà ni mo fi sọ gbéléwé o ẹ jẹ́ ká fún ní backup ní ìsìn kọ́ mọ́ bá kọ́kọ́. ẹ wo bẹ́tà kò ṣiṣẹ́ ṣé wọn kó aráàlú òyìnbó wọn fẹ́ ooru. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé ẹ̀ka yọnu báyìí tó bàbá yẹn máa ṣá málámálá mọ́ mi lọ́wọ́ ni. kò ní yọnu. ó bẹ́tà ṣé mo gbọ́dọ̀ nínú ilé báyìí tí wọ́n lọ gbèsè fàbúrò mi. kọba wọn kọba hòtẹ́ẹ̀lì gbogbo gan ló tó báyìí nílùú yìí kò sí. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. kò sí ọlọ́mọdé wọn máa sọ wọn dùn ibi ti dáa ju hòtẹ́ẹ̀lì lọ. n wà lára sọ jáàmù tàrí yín sí náà nìyẹn. ọwọ́ àpò owó báyìí. ẹ kọ́ ẹni bọ̀ mí lẹ́nu ẹ kí ẹni bọ̀ mí ẹ lọ kú sílé yín. ẹ má bínú. ó wà lára yín ẹ lọ bá kúkú ẹja àrẹyẹ tó máa náà yín ṣe é láyìn tí ẹ bá ra báyọ̀ yẹn tí n bá rí pé ẹ bá jẹ lára owó mi. láíláí. ogun ní ọjọ́ ògùn lówó. mọ̀mọ̀. ẹ̀yin náà mọ̀. lákàyè. ọjọ́ ògùn lówó. Òkìkí. ó wà lẹ́yìn jàre. Òkìkí jàre tiẹ̀ náà. Súlè. Òkìkí. Súlè. máa. Òkìkí. Kó ìjà àbòrè sọ ọkọ̀ pọ́pọ̀ ń fi ẹni. Wá bí. kí ló ṣe. kò sí bí mo ṣe gbọ́ pé ẹ pè mí ni wọn kò pé bóyá ẹ fẹ́ rán mi iṣẹ́. ló wá ń gbọ̀n. irọ́ mi gbọ́. ó dáa
à ń jáde. ẹ bá bínú mà ẹ jọ ibo là ń lọ mà. Ìwọ òrò ni. Kí ló ṣe wọlé ní? Mo ní kí ló ṣẹlẹ̀? Òrè yàrá yà yín ti dé àbí báwo ni? Excuse me. Wọ́n bọ́ síbí. Ó yẹ bọ́ síbí. Ẹ jọ kí ló fa ẹ̀rín nínú nǹkan tí mo sọ? Mo ní kí ló fa ẹ̀rín? Ẹ̀rín pa mí. Ẹ mọ̀ pé yàn rí ẹ̀rín mi tó fi ń ya wèrè ṣá. Full stop. Are you mad? Kí ló wẹ̀ yìí fún? Ìwọ gbogbo ni mo sọ pé are you mad? Ṣo mad ni? Mo wà nílé láti àárọ̀. Ó mú líìsì wá. Ìgbà tí mo wá ń jáde ẹ̀ṣẹ̀ wá mú líìsì wèrè kan wá bá mi. Tó bá bí ẹ̀dá kí n tó dé, má jẹ́ kí everything ti done. Ẹ̀sùn kò mọ̀ sí dán gbogbo nǹkan tí mo mọ̀ kọ́. Àní full stop tẹ́ ní nǹkan lẹ̀ owó tí yé rà. Wọ́n ti shut up. Tí mo sọ fún mi pé kí n tó dé ra gbogbo full stop yẹn kalẹ̀. Fún mi lówó mọ̀. Owó ni. Sorry forí ara ẹ. Ẹ jẹ́ ti ẹ̀gbọ́n bó mo ti lẹ́yìn wèrè kókó gangan pàápàá. Bó mo ti lẹ́yìn wèrè. Ọ̀rọ̀ mọ̀ sọ́kọ̀ bá sáná sí o. Orí ẹ̀ fẹ́ burú ni. Àwọn olóṣì. Mo tẹ̀ tí lẹ́yìn wèrè yìí gan kójọgbọ́n pàápàá ó tiẹ̀ ti sú mi. Mo kàn rí ẹ̀yà ẹ̀yìn wèrè ẹ̀kọ́ sára yín jọ. Ẹ̀ ń bá mi gbélé. Gbọ́dọ̀ ni wọ́n máa bú gígẹ́. Ṣé mo tún sílẹ̀kùn ni? Àwọn wèrè parapọ̀ wo ó lọ yẹn o. Tí bá ti lọ tán kẹbẹ̀ sí ṣe mítìn ẹbẹ̀ sí gbẹ̀bọ̀rù kẹbẹ̀ sí ṣèké tí bá wá dé kẹ jábọ̀ fún mi. Loaded. Mo ṣe ń wo gbogbo tí ń bẹ́nu ìwé ìpátá tá a fẹ́ rà yóò lè 40,000. Wàá rà ni. Àbá ọmọ gbọ́rọ̀ sọ́dọ̀ ni ìwọ náà ń sọ ní gbòòrò ẹnu níbo ni kí n ti rówó. Ó ti kú nìyẹn torí tó bá ti rà wọ́n máa pa ẹ́ pátápátá. Wàláì wọn kù báwọn bá àwọn kan tí wọ́n fẹ́ ṣe kán go to mail. Wàláì bẹ́ẹ̀ mo sọ fún ọ kán go to mail dànù kí wọ́n fẹ́ ṣe. Mail kan ló ń pè ẹ́ẹ̀lì ló ń pè. wọ́rẹ̀fà tó bá wù wọn kan ṣe. Àánú ẹ̀ kàn ń ṣe mí ni torí mi níbẹ̀ jàkàrà. Òkìkí. Kí ló ṣẹlẹ̀ tani? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé ń pariwo mi? Kí ni nǹkan tẹ́ fẹ́? Ibo wo náà wà látó nǹkan àti ń pariwo táwọn ọkà kì kí ló dé? Ibo náà wà. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló dé? Ṣé olówó ẹni máa rorò kó ní ká máa ṣu ni? Tọ́lẹ̀tì lèmi ti ń bọ̀ náà. Ń bá madam sọ̀rọ̀ rẹ̀. A jẹ́ pé oúnjẹ rẹ̀ pọ̀ nù. Ẹ̀kẹta tó tọ́lẹ̀tì lónìí ni. Yíyan bá ti ń jẹun jù báyìí yọmọ ya gbẹ́ni. Ìdí iṣẹ́ ọ̀nù. Ẹ jọ n tó kàn tí mo rò pé lè ṣe ni wípé scale ni kẹ́ni kó máa fi wọn oúnjẹ fún mi láti jẹ èyí tó bá kàn yín níbẹ̀ ẹ sọ fún mi akílódé. Òkìkí ẹ máa kọ́sẹ̀ ràkúnmí bó bá jẹun lónìí fi díẹ̀ pamọ́ bí ìjọba jẹ́ kẹta kọ́ pọ̀ kó o tuntun jẹ ẹ máa kọ́sẹ̀ ràkúnmí. Engineer kí ni máa kọ́ ìṣe ràkúnmí ẹ wà all right ẹ jọ kí ni reason fi ń pariwo mi káàkiri kí lẹ fẹ́ rí mi fún. ọ̀dà bàdámù ní kí n wá bọ̀ kí n gbó lọ rẹ gbogbo kébù tí mo fẹ́ rà àti wáyà kí ni o lè tàn kí wọ́n tó dé wọ́n ní wọ́n á gbó lọ rẹ tí mò ń wọ́ fún un. Madam kí wàá gbó lọ mi. wọ́n ní gbówó lọ́wọ́ rẹ ṣé wọn mọ̀ pé kásíà ni ọ́ ni àbí òṣòwò lọ́wọ́ tiẹ̀. Èló lówó tẹ fẹ́ gbà lọ́wọ́ mi. Gbogbo tó fún mi ní ìsìn estimated jẹ́ 55,752 naira. Àmọ́ nínú 52 naira ẹ̀yìn gbà tí ń jìbọ̀ nǹkan tí ìjọba pé ti ń gbàbọ̀ rè nínú 52 tó léwu. Engineer 55,752. Anyway kò sọ ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín owó tẹ sọ̀rọ̀ ń pa èyí ẹ jọ̀ọ́ ṣé madam mọ̀ sí ẹ ti sọ fún madam. wọ́n kàn ní wọ́n á bọ̀ kí n gbowó lọ́yẹ̀ kí n lọ ṣiṣẹ́ kí n sọ pé mo ṣe ọ parí kí n dáhùn káwọn tó dé. Ìkànnì ẹ ń ṣèyàn dáadáa alákòóbá èèyàn òun nìyẹn kí ló dé tẹ fẹ́ fi ṣèkà fún mi náà nígbà tẹ́yìn fúnra yín mo madam tá n bá ṣiṣẹ́ ń bí ẹ mọ̀ wọ́n ẹ wá sọ fún mi pé kémi kàn mú owó kí n kàn fún yín láì ṣe pé madam fún mi ní instruction kí n fún yín lówó ẹ wo kò sí nǹkan tó jọ o. Òkìkí sọ fẹ́ kí sẹ́ bọ́ọ̀lù tèmi ni. ẹ̀yin gbọ́dọ̀ kó bẹ́ẹ̀ mi nínà. àkóbá yàtọ̀ sí kí sẹ́ bọ̀ ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. ọ̀rọ̀ yìí ti yé mi ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ní ìdówó ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dúró de madam kí wọ́n dé kẹgbẹ́ lọ wọn. Òkìkí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Òkìkí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Òkìkí torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Òkìkí gbàmù Òkìkí jàre pétí àfi gbogbo àdí jàre ọ̀rọ̀ mọ̀ ń sẹ́wà àti Òkìkí jọ̀ mọ́ Òkìkí yọ sanwó Òkìkí.
madam kí ló dé fẹ́ dọ̀ mí. and you are arguing with me. mo ní ọ̀tọ̀ AC. mo tó AC. you are not on that AC. AC wà ọ̀kan sí. wọ́n tọ́ AC. mi ò ní jókòó sínú mọ́tò yẹn mọ́. yes. mo tó AC sis mi. mi ò lè méṣe ibi tí mo fẹ́ jókòó sí. ṣùgbọ́n àkórí yẹ. so o fẹ́ lọ drive mọ́tò pẹ̀lú kò sóni bọ́dẹ̀. yes ìbàdàn lọ máa tún sọ pé yes náà fẹ́ gbé wọn ṣubú ní sis mi alẹ́ má ṣe bẹ́ẹ̀ jẹ́ ká lọ sínú ilé. wọ́n ní kò tó AC. yes sis yẹn ní sùúrù máa lọ tọ́. I'm not going inside ẹja again. wọlé ẹja wọlé. mi ò lọ sínú mọ́tò yẹn mọ́. alẹ́ jẹ́ àwọlé. yes I'm not going. sis mi bolẹ̀ lọ. I'm not going. yes sis mi. I'm not going. I love you. madam I'm not going. I'm not going for one of you. ṣe bàbá ọ̀nà gbé wọn ọ̀nà gbé wọn jáde. ọ̀gbọ́n kí ló ń gbé ẹ̀yin gbé lọ́wọ́ wọn. kí ló help wọn fún kíni. ṣé mo ṣe gbé wọn bọ̀ dàrẹ́ sọ yẹ kó gbé wọn wálé bẹ́ẹ̀ kó gbé wọn lọ ni. ìbí ló yẹ kí n gbé wọn yà. ìbí ló kọ́ gbé wọn lọ sí ibi tí wọ́n ti gbà bẹ́rẹ̀ ni. ṣé ìwọ̀n bí tó ti ń gbà bẹ́rẹ̀ ni àbí mo mọ bí tó ti ń wò wèrè. ṣé wọn wèrè lé yẹn mẹ́ni. wọn ní ìwé lọ́ti wò wèrè. wọn wá sọ pé tí mi ò bá lè gbìyànjẹ pọ́blẹ́mù lánàá. ọwọ́ ajéjò. n jẹ gbàdúrà. wọ́n ti borí jẹ́ fún mi pátápátá. wọ́n borí jẹ́ ni. kí ni bí 55,752 naira. bó ṣe wọn bí ó sọ fún 13,000 tèmi bẹ́ẹ̀ profit. ìyẹn ló ń gbé ẹyin jù. ọbàjọ́ orúkúrú yìí náà pọ̀ gíragíra yìí 13,752 naira. ẹ wò ìyá tí mo ti dá nìkan jẹ lẹ́nìí 1 million ipa 1 million ká. kí ló dé wá kì í sí ẹni. wọ́n bá mi létí ṣeré ni nígbà tí kí ni wọ́n wọ̀ lára yìí gírì wọ́n lọ àyà gírì tó kí wọ́n fẹ́ lára yìí gírì ní ìkẹ́ ọmọ ìgbájú ìlépò ìgbájú aláta ìgbájú olórògbò ló máa fi kó bá jáde wọ́n dàbò obìnrin kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ malẹ̀ àtàwọn nǹkan ti fún mi jẹ lókè ìdìbò ni mo fi gbé mọ́tò ògùn ní ọgbà. èmi ò búwọ̀ náà tó ń lo oògùn òògùn ní láìlà bíi ti bàbá ni. láìlà ni mo ń sẹ́mo ara wọn ní alukó àwọn ọ̀rọ̀ dádì wa ń lò. ẹ lọ mọ tọ́jú wọn sá ọlọ́run fi sọ rẹ̀ sọ èmi ọmọ tún padà wá ní pété. báwo lára wọn. wọ́n ti gbádùn gan dúró tì wọ́n yàrá. ọmọ tẹ́tí yóò ti dà irin ògùn ní kíní o. Ṣẹ́gun 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 àbó sùn lẹ̀ sọ sùn ni. mi ò sùn mo ń gbọ́ mi ò dá lónìí o mi ò dá lónìí èèyàn burúkú ni ẹ. lọ́nà wo. èèyàn burúkú mo pè é tó. mo pè é mo ń bọ̀ kí ló dé àwọn flat tó wà bí wọn lè lọ́mọjú ni. Ṣẹ́gun ọjà máa dúpẹ́ tó rí mi nta àrùn kọ́ mọ́ bá nta àrùn jẹ ntọ́ ṣẹlẹ̀ sí mi. àmúrò bá àtàkì ni. ó ní àtàkì mi ìmọ̀mọ́ tí mo mọ bá ẹ̀mpẹ́yìn kọ́sọ́mà tẹ̀wá lọ́mi ẹ̀ pọ̀ mo mọ bá ìyá kan ṣe iṣẹ́ olówó dáadáa báyìí ni ilé rẹ mú lọ àdánwò tí wọn kàn kọ́ lọ́mọdé nǹkan rẹ̀ mọ́ láíláí ni. iná gbé mi. iná gbé mi ọlọ́mọdé ló gbé mi láíláí kí ló ń sọ yìí èmi náà wọ́n fọ́ọ̀kan wáyà láì mọ́ lo gílọ́ọ̀fù ìyá tí mò ń bá ṣiṣẹ́ yìí owó ń bẹ lọ rẹ̀ àmọ́ kọ́sítọ́ ń dà láàmú láàrin oṣù mẹ́fà nǹkan kan lè mọ́ ṣe àbúkọ́ bá tilẹ̀ láàrin ìṣẹ́jú kan ó lè tẹnu bọ́lé wáá tí ó wo bí búbúdó sa wèrè ní nǹkan kan lóẹ̀rì tí mo jáde wọ́n mo jáde gbúrẹ́ láàrin 1 minute péré ní ọ́fíìsì yóò sì gbàgbé wáyé yóò mọ̀ pé kí ló ń ṣe ṣé kò lọ́kọ ni. ọkọ kẹ́ẹ̀ wá gbà mí ọkọ bó títí wọlé fẹ́ lóẹ̀rì èyí tó lọ́wọ́ yìí ìkẹ́sì ṣẹlẹ̀. ìwọ ló máa wí nkèsìn lágbára Ọlọ́run. àmín àmín. gbogbo tó bá sọ ń bẹ̀ lé ní Olúwa bẹ̀ fàṣẹ sí. àmín àṣẹ. o máa láṣeyọrí.
o ṣeun aya mi. My dear, ṣé o máa gbọ́dọ̀ ṣe Kọ́láwọlé? O jẹ́ mọ̀ ìpè mi ti gbàgbé. Irọ́ ni o. Lẹ́tà tí mo fẹ́ fún ọ gangan ó yíwà tó jẹ́ lọ mú yẹn. Kò yẹ kó gbàgbé orú nǹkan bẹ́ẹ̀ náà. Tí o bá jẹ́wọ́ tó rán mi létí lẹ́tà yìí. My dear. My dear. Darling. Darling. ti gúúsà ńlé. A nílé ṣùgbọ́n kí wọ́n tó mú délé ti jó tán rẹ̀ di ó ti jó tán. ẹ sà ṣé kèsì àfidábìtì yẹn ń sùn yìí. tó bá dábìdábì tí ì bá sàn ẹ gbọ́nà kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe báyìí vital document tẹ bá mo bá ọmọbìnrin yóò ṣe é dá o wèrè ara ẹ tí wọ́n burú jù bóyá yẹ lọ o èwo rẹ báyìí ó ti kó wèrè náà gbogbo yẹn ń wò mí ni. lọ́yà náà wà nǹkan sìn. lọ́yà tí mo dá gbé. bọ́jà wọn náà kọ́. ayé lọ́yà ti bàjẹ́. gbogbo òwe ló sùn. kí ló ń sọ yìí kájọ bẹ́ẹ̀ ló kájọ bẹ́ẹ̀ rẹ̀. wo bí advice tí mo lè fún ẹ rè má máa súnmọ́ bá sọ̀rọ̀ o. kò tẹ́ túmọ̀ abẹ́rẹ́ rẹ̀ ò sí abẹ́rẹ́ ajá ni ló wà. wá wo owó ń pẹ̀lú rẹ̀. owó ń pẹ̀lú ẹ̀. ẹ̀ta ló wá ṣe. àmọ́ àwọn bá kan létí ń gbé. èsì mi ò dọ̀dọ̀. ó bẹ̀rẹ̀ owó ilé sẹ́kọ́ndì mi tí nílé ìgbà tí ó gbọ́ wọlé o. kí ló ṣẹlẹ̀ so o ti plọ́ọ̀gì gan. yóò plọ́ọ̀gì gan. tabata blu. àmọ́ bẹ́ẹ̀ ni. so wáyé ti ṣe tán wá ní òní wà ló gbà. má jọ tó wà lẹ́wọ̀. má jọ tó wà lẹ́wọ̀. ọ̀rẹ́ mi fi bẹ́ẹ̀ sí nǹkan kan ṣùgbọ́n múùdù ní gbogbo nǹkan wọn múùdù lè ní and tí ò bá sí pé kọ́ọ̀lù ẹ̀gbọ́n mi làṣẹ gbé
mo ti ní about 20 minutes kò tẹ́ pé mi ti pick call anybody but torí bó ṣe jẹ́ náà ló jẹ́ kí n pick call ẹ̀ máa try láti wà okay I will okay ọ̀rẹ́ mi á sọ̀rọ̀ later ṣùtúbọ̀ okay thank you bye. Sule. Yes ma. Jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ lánàá. Nǹkan kan ṣẹlẹ̀ lánàá kò sí nǹkan kan. Sule. Yes ma. Ṣùgbọ́n pé driver mi ló jẹ́. Bẹ́ẹ̀ni. Ó lè rí mi tán. Bẹ́ẹ̀ni. Jọ̀ọ́ torí Ọlọ́run ọba kí ló ṣẹlẹ̀ láàrin mi àti Bankole lánàá. Ẹ wò ṣe rí ọ̀rọ̀ àná yẹn mà ọ̀rọ̀ kan sísọ o ṣùgbọ́n máa sọ ṣó ti yé lánàá yẹn ó lè díẹ̀ o. màìjà má bínú mo sáré bá àwọn ọmọ ìsọ̀tún kankan ní ilé ni jẹ́ ká máa lọ. wọ́n ti ọ̀sẹ̀ sí gbogbo nǹkan tó ń ṣe Ìbánkọ́lé kí ni gbogbo náà ń sẹ̀sì náà ó fi mí kalẹ̀ sí báyìí mo ní ẹ̀lẹ́wà mo ní ọmọ ọdẹ kó ṣe oníbùkún kalẹ̀ síbẹ̀ yẹn ó sọ pé ọjọ́ wèrè. èmi kò tó o kò sọ́ọ̀fù nílé mi lọ́bẹ̀ sọ́ọ̀fù yẹn rẹ̀ tún bí mi jáde bẹ́ẹ̀. kílẹ̀ ẹ̀kọ́ sọ́ọ̀fù justice mama ní ẹlẹ́sìn mistake tó bá ṣe ń jọ mi. olórí kò tó ṣẹlẹ̀ yóò ló ń sáré pariwo báwo. kí ló ṣẹlẹ̀. madam ẹ wò bí iṣẹ́ rí ibi tá a wá yìí àwọn èèyàn ń gbáriwo yín ẹ wò bí. sọfẹ sọmọ lọmọ lẹsẹ ni kí ló ti sọ pé yín máa lọ báyìí. ẹ tí mo fi kalẹ̀ tí. kí ló ti sọ. ẹ bọ́ wọ èrè kí ló ti sọ ṣẹ́kọ̀ sọ̀rọ̀ ni ṣẹ́kọ̀ sọ̀rọ̀ ṣẹ́kọ̀ sọ̀rọ̀. mo sọ fún ibi kí ló ti sọ pé ìgbà létí mò ń bọ̀ lọ́wọ́ ẹ. ìgbà létí àbí. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ kí. ọ̀dẹ̀ ní kò sọ̀rọ̀ ṣẹ́kọ̀ sọ̀rọ̀. Wasa, esa. Hotel manager. Hotel manager. Hotel. Security. Hotel. ẹ wò ṣe rí ma nígbà tí gbogbo rọ̀tìrọ̀tì yẹn ń wáyé kódà èmi ń gọ́ fara kú lánàá ó bá mi lánàá yẹn àmọ́ mo wò pé ìdíṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀ mo kà sára. ok o ṣe sórí mo kàn máa bẹ̀wò náà pé kò má bí màá try láti compensate ẹ tó ti bọ́. ẹ má bínú ma ẹ gbọ́dọ̀ ma ó dà ma. dájú pé mo lè lọ́kọ̀ ó ti bọ́. No, sis, kò bọ́. Clinton lose faith láì. Níbo ni ìgbàgbọ́ yín wà? Èmi nígbàgbọ́ pé gbogbo ẹ̀ ṣe máa dà. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ ni? A dúpẹ́ pé ó ti reduce now. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run gbogbo ẹ̀ máa tán pátápátá. Àtọ̀ mi, gbogbo tó ṣẹlẹ̀ ló yé mi. Gbogbo àwọn kan tí mo ti fẹ́ ni. Sis ni, ẹ má sunkún mọ́. Ó yẹ báyé bá ní wọ́n sì jẹ. Ẹ wo, kò sẹ́ni tí ò láṣẹ tiẹ̀.
mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa dáríjì yín ó máa fi yín lọ́kàn balẹ̀ ẹ̀gbọ́n ẹ má sunkún wọn. ó ti tó sísìn ó ti tó ó ti tó. ó ti tó ó ti tó ó ti tó. I love you. I love you. God, ìfẹ́ lákòókò òfin. Kò sí tí ìfẹ́ gbà tí lọ wẹ̀lẹ̀ sí. Sórí love, àwọn kan ò fojú wọn love. Ó ṣe wà mo lè gbé ẹ̀pẹ̀ dé ọlọ́ṣùkù. Ó sì kékeré love me. I love you, baby. I love my baby. How are you? My dear. Yes, fine. Sórí gbogbo orí bíbá ìpátápátá èmi Ọlọ́run kò tọ́ ọ. Ó wá sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi. Tó pọ̀ jù. Ó dẹ̀ dẹ́ lójú pé o nífẹ̀ẹ́ mi. Tó pọ̀ jù. Ṣé mo pé àdéhùn ṣe kókó ṣe pàtàkì? Bíbí ni mò ń sọ̀rọ̀. I love you so much. Not because of money. Money kẹ́ pàtí lówó. I love you to the core. Core. Naturally. Naturally. You love everything about you. About you. Ṣé tó bá yẹ pé lóòótọ́ ló bá wá love mi o? Gbogbo nǹkan tó ń wò yìí àti ilé àti mọ́tò àtàwọn tó dúró tó ń wò yìí ó di tiẹ̀ láti èmi. Ṣé wàá rí kó tó wá di wípé gbogbo nǹkan yìí di tiẹ̀? Mo ní ìdánwò kékeré kan tí mo fẹ́ ṣe fún. Mo ready. Are you sure? Mo ready. Bó jẹ́ kí n sùn mọ́tò borí mi mo ready. Bẹ́ẹ̀ mi ni mo ṣe bẹ́ẹ̀ ìfẹ́ náà sọ̀rọ̀ pẹ́. Ẹ lọ wá lọ gé àṣẹṣẹ bó ti ready. Ẹ sọ mi di suya. Kí ni ìyá mi? Okay, you are ready. Yà bẹ́ẹ̀ yẹn. Ọmọ yìí, ó yà kọ́ wa. Ṣẹ́rí fẹ́ ó wà very important. Ó dẹ̀ jẹ́ new love. Tó bá ti nífẹ̀ẹ́ ni tó ń fẹ́ kò sí condition tí ó kódà kó o tó máa gé etí èèyàn kó o máa jẹ́ wàá jẹ́. Dáa ẹrú bẹ́ẹ̀ ni. Èmi kẹ̀ mo ń lẹ́tọ̀ wọn ni. How are you? So, nísìnyí. Kí bẹ́ẹ̀ lọ? Ẹrú bẹ́ẹ̀ báyìí. Ẹrú bá mi, I love you. I love you. Ṣé wàá rí o? Sọ́ọ́rí tí ọba táwọn ìbá fi lè nù ẹ́ tó ń nù ẹ́ tó ń fi ẹ nínú àtẹ̀yìn tó lè pass tó òkè gbogbo nǹkan ti di tiẹ̀. It's appreciation of love. Wọ́n ti fà mí jù. Wọ́n ti fà mí. Ẹbí ẹni sùúrù ẹni lọ. Ẹni dúró. Ẹni sùn sẹ́yìn. Ẹni sùúrù ẹni sùúrù. Ọmọ mi dúró. Ọmọ mi dúró. Owó là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ owó ò tìbi tó rọ̀ jáde náà ẹni tó bá máa jẹ iyan orí àpáta kò ní wẹnu àké no pain no gain lọ́rọ̀ lé ayé. kò lè ìwọ láti kò gbọ́ tèmi ṣùgbọ́n tó láti kò gbọ́ tèmi tó o bá rí 10 million naira báyìí cash. 10 million naira. bẹ́ẹ̀ni. 10 million naira. bẹ́ẹ̀ni. tí mo ń rán láti báyìí àyè ń dàn mẹ́wàá wò yìí tún fọkàn wáyà náà mo ti ní èkú láyé 10 million naira. wọ́n bí gàmárì kan lẹ́yìn tó ní pé tó bá rí 2 million naira kí ni ó fi ṣe ó ní wọ́n lé ẹgbẹ́ hit rate tọ́yà èmi ò ní fi jà yíyá o yìí tí ó fi 10 million ṣe ń bẹ lórí mi mo ṣe wáyé. kó lè ní nítorí ní ọpọlọ mi kó sùn kan tó dé wà á rí mọ́dà 15 million. ṣẹ́gun jẹ́ ń gbọ́. ọ̀nà tá a máa wá gbà rí ó lẹ́gà wa àkàlẹ́ o àdá tá a máa fi gán oko ó wà lọ́wọ́ ẹ̀ oko tá a fẹ́ lọ gán ìwọ ló mọ̀ ọ́nà bẹ̀ tí o bá ti fọwọ́ ẹ̀ràn mi tẹ́lẹ̀ fi àdá gé oko ó ti tán. ṣẹ́gun tó bá jẹ́ pé àdá tó a fi gán ọ̀nà ń bẹ lọ rẹ̀ tó sì jẹ́ pé mi mọ̀nà ọ̀gá kọ́sọ́ọ̀mù rẹ̀ mo sì mọ́dà fún ọ ọ̀yà mo sì mọ́dà fún ọ.
kò sí wàhálà. obìnrin tó sọ fún mi pé ó ní kan lórí yẹn ìwọ ò sì jẹ́ kí mi fẹ́. ń gbọ́. lẹ́gbọ̀n ọ̀gbádùn ọ̀gbádùn rárá alẹ́ ìyàwó ọlọ́fẹ́fẹ́. kọ́ yóò bùnú jẹ́ ṣe gbogbo ní. kọ́sọ́kọ́ ní èmi afẹ́ ọmọ obìnrin tó bá gbé délá yìí gbogbo wọn ni ọmọ dàá dúdú wọn ni. tó bá sọ àlọ́ máa fara mọ́. mọ́ ṣẹlẹ̀ mo lè lọ́ máa jẹ ìtọ́ mi. mo lè dàgbọ́ ọ̀fẹ́ mi wo ni tí ẹ bọ́ tọ́lọ̀ máa dúró báyìí owó mi ò ní mo lọ. ẹ sọ ọlọ́run ayé mi. ẹ wọ́n ní bá tó tọ́lọ̀ òdì gbogbo. kúlẹ̀ mo mọ̀ dáná lọ́wọ́ àwọn ìgbẹ́. fún mi lọ́nà. ọ̀fẹ́ mi wo ọ̀fẹ́ mi yẹn yẹn bàjẹ́ owó o. ọ̀dà kí ló fẹ́ kí mi ó ṣe ń bẹ̀. ìwọ fún mi ní dátà ẹ pátápátá àṣàmìládà kó kí n gbé tọ́ sí lẹ́nu kó máa jẹ́ mà. tó wáyé pé gbogbo dátà rẹ̀ ni ìyẹn fọ́ ń bẹ̀ lọ́ọ̀ tèmi ìyẹn bá bá kán sójú gan mọ́jọ́ kan sáyà jẹ́ ọ̀dà sáyà ni wẹ̀rẹ̀ ọ̀rọ̀ owó la pé fi gbogbo bí ó ṣe gbogbo dátà ọ̀sùn lọ́wọ́ rẹ̀ filẹ̀ èmi ó sẹ́yìn fún ọ àmọ́ owó ṣe pàtàkì sẹ́mi náà o. ṣé ká múlẹ̀. jámúlẹ̀ owó la pé. ilé ìtajà wa ká máa múlẹ̀ tó ní owó. filẹ́múlẹ̀ àwọn kan náà dára wọn jò ní filẹ́múlẹ̀ jámúlẹ̀. àlàáfíà tó ń bọ̀. bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn olúwa ló wọ́n wá sí. olúwa jẹ́ kó yé mi wípé ẹ ní ìṣòro kan tí ó ń bá yín ní ọkàn jẹ́ ní oṣooṣù ṣùgbọ́n olúwa ọ̀gá ògo ṣetán láti sọ òkè ìṣòro yín di pẹ̀tẹ́lẹ̀ tí ẹ̀yin bá ní ìgbàgbọ́. ó ní ẹ lọ sí odò tó ń ṣàn tí ó jẹ́ odò ìlú wa yìí ní ọjọ́ Friday ní aago 2 ọ̀sán ó ní kí ẹ ní kọ̀ǹkàn àti ọṣẹ lọ́wọ́ kí ẹ fi wẹ ìwẹ̀ ìràpadà olúwa ṣetán láti sọ gbogbo òkè ìṣòro yín di pẹ̀tẹ́lẹ̀ ẹ ní gbúrò rẹ̀ mọ́ àlàáfíà fún yín o. ẹ̀yin nìkan ní kẹ́ ẹ dá lọ o ẹ má mú yàn kàn dání o. bẹ́ẹ̀ni àlàáfíà fún yín. ẹ jẹ́ kí n wá nǹkan kan fún yín. ọ̀fẹ́ la fi fún ni ọ̀fẹ́ la sì fi fún yín. bẹ́ẹ̀ni. ẹ gbọ́ orúkọ Jésù ìròbìrò. ló máa fara pamọ́ jẹ̀yàn yà ó olúwa kọ́ mi mọ̀ ṣe. pariwo mi ò kì í pẹ́ pààyàn tó ti yẹ bó o ṣe débì kò ṣẹ̀yìn mi rárá máa jíwo náà mo mọ̀ kó lówó lọ́wọ́ dáadáa ohun tí mo wà níbí láti ṣe ni pé màá rèpù ẹ tí màá rèpù ẹ màá rí kọ́ọ̀dù ẹ gbogbo bàbá ṣe ṣe àwà bí tó bá wá fún mi lówó game close tó bá fún mi lówó màá post ẹ káàkiri gbogbo ayé màá porúkọ ẹ jẹ́ ohun tí mo wá like mi ìfẹ́ yọ̀dì ó máa sùn ni wàá máa wá dún bó bá ṣe ń bí ẹ ló máa interest àwọn èèyàn láti fún èmi ní owó wọn máa ṣe kí ló get ìmọ̀lẹ̀ wá sí ọ̀yà yà I can explain sir I can explain sir I can explain. Uncle, ṣé gan-an mo really appreciate it. Thank you so very much. Ọpẹ́lọpẹ́ yín káyé pé ẹ lọ wá sí àsìkò yẹn kí ni mi bá máa sọ́nsìn sis mi ẹ ṣé gan-an God bless you. ẹ wo ọlọ́run máa bá mi dúpẹ́ fún yín o ọlọ́run nìkan ló lè bá mi dúpẹ́ fún yín torí wípé kí làwọn Yorùbá máa sọ ṣé ẹ mọ̀ pé àwọn kan mí ń ṣẹlẹ̀ tí ẹnu ò lè sọ síta ṣá but mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run fi ń ṣe áńgẹ́lì mi
so mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ̀yin náà máa bá àánú pàdé ojú òní sí ẹ ní ṣìrìn o. ṣe rí n tó important jùlọ yìí ni kéèyàn ṣe kó ń gẹ̀ẹ́rì ọlọ́run ló gbé mi náà lẹ́sẹ̀ sókè tí mo bá yín nínú kọ̀ǹtíṣẹ̀ tí mo bá yín ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ti bá wa ṣe ojú òní tí ẹ̀yin náà máa wà careful kẹ̀dẹ̀ máa mọ orí àwọn èèyàn tó máa associate pẹ̀lú ẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín o bọ́sà ẹ má bínú o ẹ má bínú sí mi jọ ẹ burú gan-an. tí mo ṣe yín ni mà. ẹ burú kí n tó lè rí nọ́mbà yín gbà mo bẹ̀yìn more than 40 minutes kẹ́ tó lè fún mi ní nọ́mbà kí ló dé. Okay, my dear. Okay, thank you. You can go. ayé ti fẹ́lẹ́ èèyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ wà very very careful wọ́n ti pè é lápẹ̀ká lórí fóònù rí tó dẹ̀ kú dànù so mo wà careful mo tọ́ lè tẹ̀lé sí image mi mo wà very careful about it. but ó yẹ kí wọn kó mi lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ sá. kàṣà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. dúpẹ́ gan sá ẹ ṣe gan bọ́sà ẹ máa ṣe kankan fún mi sá ẹ máa fún mi ní account number yín kí wọ́n bá mi fi eléyìí ẹ máa sọ pé kéré kan bá mi fi ra credit ẹjọ. mo wà òkè ẹ jẹ́ kí n tètè máa lọ ọ̀nà méjì. kò ń ṣe pé bóyá mo san oore mo kàn ní kẹ́ fi ra káàdì lásán ni sá ẹ wá síbí báyìí afúnjẹ lẹ́yìn ẹ̀ jẹun afúnyín ní drinks ẹ̀ mú kí wọ́n lè fẹ́ ẹ please sá. mo wà òkè ẹ jẹ́ kí n tètè máa lọ ọ̀nà méjì. anytime tẹ bá nídìí ni bí wọ́n bá ń ṣeré ẹ lè pè mí lórí fóònù wọ ilé account number ẹ ṣe é lọ dáadáa. excuse me sir just for cash. ẹnjìnìá ni mr segun ẹnjìnìá oníyẹ ẹgbẹ́jọ mẹ́ta oníyẹ ẹ mọ́ débi. mo ṣe débi for the first time ni o. ẹpẹ̀lẹ́ ẹgbẹ́jọ mẹ́ta ẹ sì ṣe ọjọ́ ẹ ṣe gan ẹ bẹ́ẹ̀ ṣe ṣe ní ẹ máa ṣe o ẹ mọ èyí wà padà o lápò tó ń táyà ní ẹgbẹ́ Mr. Segun mo mọ̀ wọ́n dáadáa tí kì í ṣe kéke bẹ́ẹ̀ ṣe wọ́n èyí gidi tó ọlọ́run fi iṣẹ́ orí rán wọn kí wọ́n máa wá sórí láyé sáà ní mẹ́sì wa ibi tí mo fẹ́ràn lọ́wọ́ tí mo fẹ́ràn wọn sí ni pé bẹ́ẹ̀ sí wọn owó ọ̀jẹ̀ nǹkan kan wájú wọn wọ́n ń ṣe hànàhànà owó kò sí tẹ́lẹ̀ fún láyé tẹ́lẹ̀ gbà bẹ́ẹ̀ sí wọn. I see engineer ẹ lè bí nípò náà yìí ó help me ó dẹ̀ dèrè mi ní kan wá sọ́dọ̀ mi gbàtí wọ́n wá mo ní kìkì appreciate oore tó ń ṣe fún mi mo dẹ̀ fún wọn lówó ó lè bí nípò wọn kọ̀ ṣá ó kàn fura káàdì. wọ́n nígbà Mr. Segun wọ́n nígbà láíláí kódà kí n bá rí aláàtì nínú báńkì ọ̀rá yìí aláàtì lórí àkáǹtì ọ̀rá yìí wọ́n sì lọ bá báńkì pé ẹ wá ta ló sanwó ẹ dá padà àwọn ọ̀gbọ́n ṣe jẹ́ èmi ò rí o Mr. Segun yìí o mi ò rí o. ẹ ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣe wà ní. wọ́n wá o kọ́lọ́n jẹ́ irú wọn kí wọ́n jẹ pírẹ́sidẹ́ntì orílẹ̀-èdè wa yìí ni gbogbo nǹkan ọ̀dà ni bí ẹ bá mọ Mr. Segun bíi méjì ayé ń tọ́ wọn ò tún bàjẹ́ mọ́ gbogbo náà ṣùgbọ́n owó ọ̀jọ́ lójú èèyàn ni wọ́n ẹ pẹ̀lẹ́ wọn mo béèrè òkìkí wọn ní ẹtí náà ń báńkì. bẹ́ẹ̀ ni. torí owó ti bí yẹn náà ní kí ni tètè lọ yanjú ẹ̀. sórí engineer ẹ̀yin ò wálé arúgbó lọ́fẹ̀ẹ́. torí owó iná ni. ẹbí yín ṣe pàtàkì náà mi iná lọ́pọ̀ jí ní olórin kan ọmọ yà ló lè mọ mẹ́tì. o jọ mi lójú tí mi ò kúkú mọ̀ kó lè perfect ẹ̀ bẹ́yẹn òṣìṣẹ́ ẹ̀ dáadáa inú mi dùn sórí nígbà tí nǹkan rẹ bá kàn wọ́n náà fàárẹ̀ mi náà lẹ́yìn ẹ̀ ìjọ́jọ́ náà máa nídìí mi báyìí gbogbo ọpọlọ ayé gbogbo ọ̀nà ni màá fi surprise ẹ ṣe gan. mo fi ojú kù báyìí mo fi gbó bí ilẹ̀ lẹ́yìn. ọ̀rẹ́ mi gẹ́gẹ́ mi pé ọ̀sọ́rí nígbà tí mo gbé kí ni ẹ̀sìn ẹlẹ́ báyìí tó tì mí gbogbo bí lóbó kí ni wàá wà lóbẹ̀ bíi pé ní. tí o ní bí kan gbá mú. gbogbo àná mi ò lè sùn epo pupa ni. ó lépo. mo fi para. ṣé rí lágbára ọlọ́ọ̀bà tí ilé bá ti kàwọ́ náà pé mi
mẹ́ta mi wà lọ́yẹ̀ kẹ́ máa pè mí gbogbo àkájọ máa sọ̀rọ̀ káde máa WhatsApp. ìyẹn ni àwọn akólọ lè. àwọn pẹ̀lẹ́ ọmọ ìdá sóhun yóò dẹ̀ títò dé báyìí ni. tani. yóò ọ̀dẹ̀ kó fúlójú náà. ẹ̀sà àti ń lọ àti tán. ẹ̀yà ti ṣe tán. èmi ò láì bẹ́ẹ̀ yìí máa ń ṣe at times ẹ máa ń ṣe bẹ́ẹ̀ kó ẹ̀ mójú ẹ̀ ní understanding understanding yìí dẹ̀ kùnà gbogbo eléyìí lọ mi ò láyé o ẹ ti mọ̀ kí báyìí sọ̀rọ̀ tán yẹ kẹ́ẹ̀dẹ̀ kọ́ bá kẹsọmọlúàbí. kò yé mi. ẹ náà sọ pé àwọn tó ti dórí ọ̀rọ̀ owó ẹ̀ máa ní kò yé yín ẹ ti mọ̀ pé owó là ń sọ. èwo ní wèrè gangan tẹjọ ń pè síra yín lẹ́nu ẹ wò owó. ẹ fẹ́ gbówó ni. 1.5 mo rẹ́ǹtì aṣọ mo dẹ̀ rẹ́ǹtì méjì ṣé kí n má gbowó tèmi ni. ẹ má bínú ẹ rẹ́ǹtì aṣọ ni. màámi ló ń wọ ló fi ń kiri ọjà náà. wòlíì lè dàbí láìkí ẹ. ló fẹ́ wèrè lẹ̀ bàbá ẹ̀ kí ló kàn mí pẹ̀lú kí ló fẹ́ bàbá wa ní ládùúgbò. bàbá tiẹ̀ ni èmi mọ̀ wọ́n rí ni ṣàmọ́ra rí ni. o fẹ́ máa ṣẹlẹ̀ báyìí. ní mo jẹ n bá wí fún mi. wọ́n sọ fún pé rẹ́ǹtì aṣọ àdúrà méjì so jẹ́ 3,000. ẹ nà. ọmọ tó ṣẹlẹ̀ jẹ́ sọ̀kan fún yín gbogbo tá à ń sọ ìsìn o ti fẹ́ di nǹkan míì tó yà rẹ̀ wúlò fún wa ni but níta bá ṣe rí màá fún 3,000 aṣọ tẹ rẹ́ǹtì màá dẹ́nu 500 owó kàràkà máa lọ. sáà méjì. nígbà tẹ́ sọ̀rọ̀ pé bí aré kiri 11,500 lèmi rẹ́ǹtì bàbá yẹn takú ni 12 ló pe ìbọn ẹ̀ jálẹ̀. ìwọ náà rẹ́ǹtì ìbọn ni. rẹ́ǹtì ẹni mi ṣeré. lórí business ẹ jọ ọlọ́run lójó kápẹ́ fẹ́ charge mi gangan ìlú ẹ̀dá àgbàlọ́ mi náà. tó wáyé pa fẹ́ charge. gangan lójú 100,000. bó ṣe ń gbà nìyẹn. ẹ nà. 100,000 lórí tí mo lè ṣe fúnra mi. ó kéré àbí. 100,000. ó morúkọ ẹ̀ ó bàjẹ́ torí pé. ẹ ló wá kọrin bí ọmọ oníjọ mímọ́. kò sí má bínú. ọba mi jẹ tọwọ ọba lè dé bẹ́ẹ̀. ìbọn yẹn ó ṣe mí lára ni. AK-47 ni ó máa ń tóbi gan. lọ ń ṣàníyàn gbogbo nǹkan ló ti wọ́n káàkiri. aṣọ jẹ́ èlò. ó ní 3,500 àbí 3,000. méjèèjì kọ́kọ́ gbowó aṣọ iná. gbowó aṣọ máa yẹwò bọ̀ náà. gbowó aṣọ nìyẹn. máa yóò mọ̀ ọ́. èlò lè ó jẹ́ 6,000 àbí ẹ̀fẹ́ lè gbọ́kadà. aláàjì. sọma kó wà ló fà. wọ́n ló mọjú ọ̀rọ̀ láàrin. ó dalẹ̀ ni. àbí wèrè jọ ni kò sí wèrè àtúpàdé. sexy mama ọmọ ẹlẹ́yìí ẹ pè mí sexy mama. ọmọ mi ẹ sexy dákú. ó ní kí n ṣe sexy. mọ́mí mi ẹ ti dùn jù. ẹ pè mí sexy mama. sexy mama ẹ dùn jù ma. ẹ ṣe kó láìpẹ́. ẹ make sense dákú. sexy mama. sexy mama ọmọ ẹlẹ́yìí ò bàjẹ́. sexy mama. I like múra ẹ̀. gan ni ma. ṣàbíkọ́ múra ẹ̀ sọ́ra ó sọ́ra mọ́ ọ́ sí. ó sọ́ra jọ́s gan ni. ẹ pè mí. sexy mama. ọmọ ní ẹ pè mí. sexy mama. Sulaiman. Yes ma. Yes ma. a lọ sí bank. Bank. So ti ye. Ó ti yé mi. Sule. Yes ma. Bó ló ń lọ? wọ́n ní àjọ ń lọ sí bank. Wọ́n ń lọ sí bank bó ṣe wà yìí. ẹ bẹ́ẹ̀ ni ma. Ṣé ìwọ lè gbà kí ìyá tiẹ̀ jáde báyìí? àìrọ̀ ò láíláí. àyà mi lè múra báyìí. Olóṣì ni. Ṣé kò fọ́ ẹ̀ ni? Olóṣì ni. Ìwọ ń tiẹ̀. Òun tẹ̀lé wọn lọ sí bank fẹ́ ọ̀dẹ̀ fún wọn sílẹ̀. Olórí burúkú ni gbogbo yín. Mò ń bọ̀. ẹ pè mí sexy mama. sexy mama. Sexy mama, let's go. ẹ wọ àti tí ń bínú bọ̀ o. Let's go. wọ́n ń bínú bọ̀ ni o. I said let's go. àǹtí ni o. I said let's go. ẹ wọ àti tí. Open the door. wọ́n ní open the door. àjẹ́ ni ewu ni jọ. Orí ẹ̀ ò pé. Kọ́kọ́ sílẹ̀ fún orí ẹ̀ ti bàjẹ́. àmì ìṣímọ́. Sis mi. Sis mi. Yes. Níbo lẹ ń lọ? I'm going to bank. Bank àbí? Yeah. Ẹ ṣọ́ ẹ máa lọ sí bank but ẹ wá lọ dúró tì mí kémi náà múra káwá jọ máa lọ sí bank. Okay, want to go to bank? Yes. Oh, nice boy. Nice boy. Let's go together. Yes o. Hey. Máa lọ múra bẹ́ẹ̀ ṣe múra yìí. Hey, you like it? I like it. Scavador. Scavador. Ó fine gan ni. Oh my God. It's a new style. Yeah. New style. This style ni. Yes. Sis mi. Eh? Ẹ rọra o. Okay now.
Yes. Yes. Kí ló ń ṣẹlẹ̀? Olóṣì máa ní wèrè máa lélẹ́yìí. Sis mi. Báwo jàre fi sí? Sára fi àrẹwà. Ẹ̀yin náà la fẹ́ lọ nínú ilé wọn. Ó kẹ́ ẹ̀ dìde. Èmi náà mo pè é. Ẹ̀yin méjèèjì mi ni mo ní kẹ́ yọjú sí mi. Mo fẹ́ wádìí àwọn kankan lọ́wọ́ yín. Ohun tí mo dẹ̀ fẹ́ wádìí ẹ̀mí fẹ́ kẹ́ parọ́ fún mi. Torí ẹ̀yin méjèèjì mo rí pé ẹ farabalẹ̀ ẹjọ́ ọmọlúwàbí. Ìdí nìyẹn tí mo ṣe fẹ́ fi ọ̀rọ̀ yẹn lọ yín wò. Ṣó wá rí ẹ̀yin méjèèjì? Ẹ sòótọ́ fún mi o, tó tẹ́ bá lọ parọ́ fún mi tí bá lọ find out later pé ẹ lọ pa fún mi ṣe máa bọ́ lọ́wọ́ yín. Mo kàn rí pé gbogbo yín kàn pọ̀, ẹ kàn pọ̀ bí yanrìn kalẹ̀. Àwọn kan wá torí opportunity yẹn wọn wá ń ṣiṣẹ́, wọn wá gbé alápá ake. Àwádìí oṣù parí wọn á gbowó lọ́wọ́ mi. Ẹ̀ka ta ló lose? Ta ló lose? Nígbà tí wọ́n ṣiṣẹ́ tó ń gbọ́ owó sálárì lọ́wọ́ mi lóṣooṣù. Ìdí nìyẹn tó wá mímí náà wá jókòó pé àwọn tí bá rí pé wọ́n ń ṣiṣẹ́ màá rí tẹ̀ wọn. Àwọn tí wọ́n bá ṣiṣẹ́ kán kí n dà wọ́n nù kán lọ wá ṣe wọn síbòmíì. So mo á fẹ́ gbóòótọ́ lẹ́nu yìí méjèèjì báyìí. Mọ́mí inú mi dùn gan ni o ẹ ṣe ẹ pẹ́ fún wa ẹ̀yin náà sọ ń sẹ́yìn pé àjọ ọmọ gidi lọ́wọ́ yín ẹ̀yin náà ẹ̀dẹ̀ fọwọ́ burúkú wa ẹ ń ṣe gẹ́gẹ́ bí ìyá fún wa ṣe rí òkìkí ìyá ọlẹ́ o mọ́mí òkìkí wọn fẹ́ ṣe máa o àwọn ní kó pé yìí kò ní gbé ìyá bá ń lọ láìka ẹ jẹ́ ń sọ̀rọ̀ kábọ́ ní kó gbígbé ọmọ sá lọ ni ká ní kó gbà wọ ó máa gbé dànù ni mọ́mí òkìkí ò ṣiṣẹ́ o ìyá àbàdàn àbà ọmọ ádámà ọmọ ádámà ẹgbẹ́ kò sí bàbá ń dàbí kakú ni bí igbó ni tí bàbá ń dàbí kakú ni bí nǹkan máa ń ṣí ṣe bí nǹkan bá ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tí ò bá sì ṣẹlẹ̀ mọ́ ẹgbẹ́ kò sí ẹ kí ẹ máa jẹrẹ èèyàn lẹ́sẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àbí kí la mọ̀. Mi ò really understand nǹkan tẹ́ ẹ̀ ń try láti sọ kí ló really ṣẹlẹ̀ gan jẹ́ kí n gbọ́. ẹ jèrè jàre mọ́ mi ṣe. ayé yìí sọ pé ṣe jèrè sẹ́yìn sí òní sẹ́yìn láéláé ẹ mọ̀ jèrè tí ẹlẹ́wọ̀n àti òkìkí ti ń sọ yìí nǹkan jọ́nsìn ni ẹjọ́ ń ṣe o nígbà tí àwọn akọ̀ǹdọ̀ kàn wọ́n tí wọ́n rí òye yín ló ti di pé ọmọ bí àwọn ọmọọṣẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀ sí ọmọ ṣe lọ́dọ̀ tí ọmọ ni. mi ò understand nǹkan tó ń sọ. aṣín pé kẹ́kẹ́ o ìyá Ìbàdàn kẹ́ni ìwọ àti òkìkí ẹ̀ ń dé sára yín nínú ilé mi. ìmọ̀ house. àìrọ̀ déètì kan ló ń sọ o nǹkan tó ní déètì ọjọ́ tá a ṣe ń kájọ́ ní déètì àní nǹkan jọ̀nsán palamba fígbọ́. ó ń dé sára wọn ń fẹ́ra wọn náà ló ń jẹ́ bẹ́ẹ̀. ìjẹ́ déètì. yes ẹ̀ ń fẹ́ra yín nínú ilé mi. ẹ kọ́ ẹ ra bóyá o. ok no problem àbọ̀ wá bá lọ̀rọ̀ yín ẹ kọ́kọ́ bá ibi inú yín ẹ kọ́kọ́ kóra yín lọ́nà mi wá ní kíní. ilé ìtútù wọn bàjẹ́ gan ó bàjẹ́ àmọ́dé tí. no problem àbọ̀sẹ̀ yín náà pẹ́ o. ẹ má bínú mọ́ Mr. Ṣẹ́gun ló síkì o wọ́n síkì gan wọ́n síkì gan. Mr. Ṣẹ́gun ọ̀rẹ́ mi. mọ́mí sickness ni ó ti wọ̀ wọ́n lára gan sickness ni gbogbo tẹ́sí láti ti gbogbo wọn ti fún ọ gbogbo ẹ̀ náà. ọsùtù wa ló wà báyìí. wọ́n wà lọ́sùtù jẹ́ nítorí wọn lórí tó wọlé àmọ́ ó sàn sí ilé ìgbésí tẹ́tẹ́ dídé ní títẹ́ mi ẹ̀gbọ́n àpàlà nígbà máa gbó sẹ́yìn nílẹ̀ tí kọ́kọ́ yọjú sí yín náà àti kọ́kọ́ yọjú sí yín náà wọn náà ẹ̀ mọ̀ báàgì lọ́sùtù èmi mú dúró tì wọ́n. kí ni ẹ fẹ́ ṣe sọ̀rọ̀ Mr. Ṣẹ́gun ó sún mi. ẹ mọ púpúrò tí márùn-ún yìí ní wípé mi ì really understand wọn ẹ wọn ń gba gift bẹ́ẹ̀ bá fún ọ lówó wọn ò ní gbà bẹ́ẹ̀ fún ọ ní nǹkan wọn ò ní gbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí ni mo lè ṣe báyìí. ọwọ́ ẹ̀ sún èmi náà kò ń gbà kẹ̀kẹ́ rárá ní ti wú mọ́ ẹ àyè gbọ́dọ̀ yára ń fún báyìí ń tẹ̀lé ọwọ́ ànábì ni ẹ mọ̀ tọrọ ṣùgbọ́n kò ní akọ́kọ́ rẹ náà ọ̀rẹ́ lè ń fún ọyẹ kọ́ mọ̀ gbà ni ọ̀rẹ́ ẹ̀ sún mi. ẹ jọ ṣé ẹ lè bá mi get nọ́mbà dọ́kítọ̀ yẹn so ìbálẹ̀ bá dọ́kítọ̀ yẹn sọ̀rọ̀ wọ́n á lè fún mi lákàntì gbogbo bills wọn yẹn wọ́n á lè fọwọ́ ọ̀dọ̀ sí mi wọ́n á lè san sí àkáǹtì. Mr. Ṣẹ́gun ò ní gbà Mr. Ṣẹ́gun ní gbà mọ́ bẹ́ẹ̀ bá mọ̀ ní ẹ̀ ní fi dẹ́ fi. ìbò kí la fẹ́ ṣe. ẹ wo ìdí mi kò lè ṣe ẹ̀jẹ̀ àdàbà mọ̀ ṣé ní mo bá ní kí n kó owó fún mi kí n lọ sọ hospital nígbà bá wàá gbádùn tààrà wọn yá. it's a good idea yẹn náà dà bí èlò ni ẹ rò pé wọ́n fi hospital yẹn. bàbá yìí 100,000 gbogbo tí a fẹ́ rà yọ yanjú. ok 100,000 bẹ́ẹ̀ ni ma. ok mi máa ṣe báyìí máa fún yín ní 200,000. yes
200,000 because wọ́n tún lè ní ìdààmú ọkàn mi bí wọ́n fẹ́ jẹun wọ́n fẹ́ ra oògùn fún wọn ẹ má wọrí ìyẹn ṣàmúdání ṣe ti gbọ́. ẹ ṣe gàmà ẹ ṣe wọn. ẹ ń tẹ́tẹ́ wá nítorí ẹ̀ gangan wá ń kọ́ ẹ jẹ́ ká yanjú wọn náà. ẹ wo ṣé nílé ìwọ́n kọ́ fọ́ọ̀sì náà ẹ jẹ́ wá kọ́ ojú ilé ìyẹ́ka safe life lẹ́sìn àwọn yanjú sí wa yẹn ẹ máa bọ̀ kí kó yẹn fún mi. wọ́n tẹ̀ ní wọ́n fẹ́ gbé mi wọ́n kò fi abẹ́rẹ́ yẹ́lò sínú ìwé ni wọ́n gbá. mo try gan o mo try gan mo sọ̀rọ̀ fún wọn dáadáa kódà mo bá wọn pò tí o ṣe kéke àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo rí nǹkan mú bọ̀. owó jáde. ọyọ ta ni jẹ́ kínní mo dé mọ́ mo lọ sí kíkọ́ wà lọ́sibítù wọn kàn dagonize wọn ni kí ni ló sọ kí ni dagonize wọn sàn dagonize náà ni wọ́n sàn dagonize ẹ̀ ṣé mi ti ká report mo ní ìka o wàhálà bí ẹ ṣe ní kí n máa sáré bọ̀ ní gbogbo report mi ló tébù tó yẹ kí n máa ká akẹ́kọ̀ọ́ bí kò yẹ kí n gangan ní chief doctor wọ́n sá gbogbo jáde òun rí 50,000. o bá 50,000 níbí. bẹ́ẹ̀ni kékeré ló pé kí ra wọn ni àmọ́ 49 ni. kéré. mo yọ 1,000 mo fi gbọ́kadà. ẹ kí ló máa ń ṣe báyìí kúrò tó fi 1,000 gbọ́kadà ní owó yìí. ṣé kí n mọ gbọ́kadà kí n mọ mo ní àkí mọ́tẹ̀ gẹ́gẹ́ ni tẹ́kùn ṣé kí n mọ fẹsẹ̀ lọ kí kó lè tún gbà lọ́ọ̀ mi. ṣé má parọ́ fún ẹ gbogbo tí mo expect fojú 10,000 lọ. àwọn mẹ́tọ́ ránṣẹ́ mo tari kó jù báyìí lọ oṣù kọ̀ọ̀pọ̀ owó lọ́wọ́ ni mo sáré kó wọn lọ kó fún mi ní ilé. 50,000 fún 49. ọjọ́ wa lọ yọ tí mo fi gbọ́ ọ̀kadà. bó ṣe máa rí nìyẹn tó wà ní 5 járe ra o. fún kí ni. a máa pín owó àgbà tiẹ̀. ẹ pín ní ìsìn ìwé 5. kí ló dé ó ṣe ká ẹ là báyìí. kò dé ó yà jẹ́ ọmọ kó lọ tó bá di 5 ọ̀lẹ́ kí n kó wá padà àkówó àwọn ọmọ náà òun dájọ́ sí òun tó bá di 5 bó. mo rojọ́ mo kà á mọ̀ mo ní ọ̀rẹ́ mi bẹ ní orí gbùgbù láìsàn kọ́nà mọ́jọ ọ̀sán kí mi náà má ṣàìsàn. 15 ni ó máa kẹ́yìn but 14 ni wọ́n mi sọ pé ti 1,000. wọ́n táyà tí mo yọ gbé ọ̀kadà ó tún yọ lówó. ẹ báyìí ti wò 14 ìbò lóye kọjá ní 49. 50 ni so 15 ni ẹ kó kẹ́yìn bọ́ńbà tó di 49 sí 14 ni wọ́n bẹ̀rẹ̀ mo ti yọ 1,000 tó fi gbọ́kadà. ojú kò lé oní ìmọ̀ olóògbé wa ọ̀sọ́ fún pé kí mo gba 15 náà fún owó 50. èmi mo ní ìṣòro mo ní business. èmi tí wọ́n fẹ́ ọmọ tí mo sọ náà fowó fi jáde ni. máa wọ orí ìyá sì máa rówó. ẹ wá ẹbẹ̀rẹ̀ o Yorùbá ẹbẹ̀rẹ̀ o state lọ́wọ́ ayé ìdábùjá o ìwọ̀n pípẹ́ pípẹ́ o. a sì máa rówó. kúnlé kúnlé àti ẹni. 15 out of 49 o tún wá yọ 1 fún kárọ̀bì 14 rè. tá a bá rí 1 million wà rówó bá a rí 2 million wà rówó a lè ní ojoojúmọ́ fún jọ́ fọ́sẹ̀ kan. gbọ̀ngbọ̀n 14 no 49 tí n bá mọ̀ pé bí wíwú àtòwò rè ṣé kí n bá sọ wọ́n pé 10,000 ló fún wa ń kọ́. àmì ò dáa. kéde sí sàbòsí. tó ti sàbòsí o. a máa rówó báwo ni jọ o máa wá ṣe nǹkan kan fún mi. kí tó ni. màá ní 2,000 owó. o yóò gba gbogbo ẹ. ẹ̀ẹ́dì jẹun lálẹ́ yà. mo rí ọ. Bọ̀. Hello? Mo ń tayọ̀ lọ́wọ́ rẹ̀ ní gébí àmì ń ta. Mo ti gbọ́. Àlèmọ́ kí ló mo gbọ́. Ajídájú mi. Mo ti gbọ́ yáyá. Gbé kókókókó. Kò kí ní ìkó lè dàrí. Ẹ̀wà mo jà sọ wípé ìyàwó mi ń jà. Ọ̀dà kí ni kò ní kó lè dàrí. Ṣé ẹ pé ọba yìí? Alèmọ́ kò ṣẹlẹ̀. Alèmọ́ kò bẹ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mr. Segun ẹ sá dúpẹ́ lọ́wọ́ ọmọ mi ẹ dúpẹ́ lọ́wọ́ wọn o ẹ dúpẹ́ lọ́wọ́ wọn o. kẹ́ni ó lè ṣe mí wọ́n ṣe gbà ókè ni ẹwọ ẹgbẹ́ lọ́sibítù wọ́n ti fáìbù báyìí tí ẹ fà pọ̀ o gbogbo nǹkan tún jáde pọ̀pọ̀pọ̀ ní
pẹ̀lẹ́ sọ́sẹ̀. ẹ má lọ sókè dẹ́dẹ́ ẹ má lọ sókè dẹ́dẹ́ ẹ lọ sókè. ẹ má ìgẹ̀ kó dún sọ́ọ̀sì. dókítà ló ní wọ́n máa lọ dókítà ló ní wọ́n máa lọ ma dókítà ló ní wọ́n máa lọ. wọ́n tún ò tí ì wà òkè tí mo ṣe mú wọn yìí ara wọn ò tí ì balẹ̀. wọ́n ti bẹ́tà báwọn kápẹ́ ẹjọ́ síbítù ni. mímí ni ológo. mímí ni díẹ̀ díẹ̀ má ṣe ń ṣe nù. ẹ̀pẹ̀lẹ́ wọ́n yìí sì mú mi wọ́n tún ti bẹ̀rẹ̀ kọ́ wọ́n yìí mú mi. kí wọ́n náà mú dẹ́. júùsì ni àwọn júùsì tẹ́ mọ́ mẹ́sì papọ̀ mọ́ra wọn ọ̀gẹ̀dẹ̀ banana pineapple mango tí wọ́n lọ papọ̀ ní ẹ̀ máa mú. ẹnu bẹ̀ ń gbà yẹn máa àárẹ̀ tí ẹ ṣàjẹ́ kí mo rí àwọn júùsì yẹn so bá lè gẹ́ bí fún wọn so kẹ́ máa fún wọn. dákẹ́ àní wọn kò pali wá gbogbo ẹ̀ náà lè fọkànbalẹ̀ ṣe gbọ́. Mr. Ṣẹ́gun mo wá sẹ́yìn o mo sẹ́yìn mo ṣẹlẹ̀ dà yín. tó bó tètè wá. tètè wá kọ́ tètè wá kẹ̀ ṣé rí gbogbo owó tá a ná lọ síbi tó pátá mọ́mì tí wọ́n san rí. Mr. Ṣẹ́gun. Adábí ọgbọ́n èmi ni mo ní kókó wa wọ́n náà fẹ́ san fún dókítà ni ó ní ara. ẹ̀mí bá ti yá máa dá padà. ṣètùnú gbọ́sẹ̀ wọ́n tún náà dá o padà fún yín. àlàáfíà yín ló wà important o èmi wà ń pọ̀sán láti ẹ̀pù yín lé ní ẹ̀yìn náà tí ẹ̀pù mi kọjá ẹ̀ẹ́dẹ̀ tí mo wó létí a tún lè jọ ṣe fúnra wa so ìyẹn oko mi pé ẹ̀ tọrọ owó lọ́wọ́ mi náà mo ṣe tọkàntọkàn mi ní ẹ̀ kì í ṣe pé bóyá ẹ̀ tọrọ lọ́wọ́ mi náà mi ìfẹ́ kẹ́ máa ronú bẹ́ẹ̀ yẹn ẹlẹ́nkejì Mr. Ṣẹ́gun ẹ má bínú ṣe rí pẹ̀lú condition tí mò ń wò yín gan ẹ̀rù ń bà mí because mo rí kó dàbẹ̀ pé ara yín ò tí ì fi bẹ́ẹ̀ bẹ́tà. dókítà náà ló ní wọn máa bọ́lé dókítà ló ti ṣáájú wọn kéèké máa dúró tí wọn kí n máa mọ́nítọ̀ wọn ni. dókítà ní ẹgbẹ́ tí mo fẹ́ yín wọ́n ti. ẹ bọ̀ ti ṣe ẹ lè má rí tí n bá tún transfer àwọn hospital mi. oògùn wọn tí wọn ti wá kọ fún ọ àmọ́ ní tèjọ́ náà gbogbo oògùn tí wọn kọ fún ọ náà ni mò ń lò fún gbogbo gbà. ẹ mú tẹ wàá rò kankan àbí kí n wá ẹ̀pù kan fún wọn kó lè máa. ebi lè mo dáná jẹ náà wọn jẹjẹ protein yẹn jẹ bíi kí n dín dòdò bíi kí n dín ẹyin bíi kí n ra sàláàdì kí n ṣe sàláàdì fún ẹni tí wọ́n máa jẹnu ní tí wọ́n jẹnu wọ́n á mu tíì gan wọ́n mu tíì. kéèké owó náà fẹ́ mú. owó náà fẹ́ mú kí wọ́n fẹ́ mú. àdéhùn ni Mr. Ṣẹ́gun ṣe tún ibà Mr. Ṣẹ́gun ẹ ti ń ṣe bí kíní. ẹyẹ kó wa mọ wọn yẹ kó wa Mr. Ṣẹ́gun owó mọ́mí tó kó kalẹ̀ owó yẹn tó kó kalẹ̀ owó yẹn kó kalẹ̀ ẹ má tó balẹ̀ kí ló ń lò ní ẹ bẹ jọ kó bẹ́ẹ̀ o ẹ bẹ kó bẹ́ẹ̀ o. ẹ jẹ́ kí kíní ẹgbẹ́ yín ẹgbẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan mọ́ mi. ẹ ṣọ́ máa treat kíní yẹn ṣá. àwọn mo ń gbé wọn lọ bí ẹ ti ń wẹ̀. stress yẹn pọ̀. ọ̀pọ̀. ok ẹ máa wá sọ́dọ̀ mi ẹ wá gbé mọ́tò kan ó ti yẹn tó kẹ́lẹ́ máa fi gbé wọn lọ sí hospital. Mr. Ṣẹ́gun kí ẹ dẹ́kun dúró kí wọ́n mọ̀ fa mọ́tò ni wọ́n ní kí wọ́n á mọ́tò gbé lọ sọ́sùn kí ẹ máa fi lọ ẹ wo nítorí tí mo gbé wọn lọ mọ́ rí wá táwọ̀ táyà rẹ̀ fọ́dọ̀ náà ni àtúntò ẹ̀dùn tá a wá fọ kanáísà lọ ni wọ́n lápọ̀ àwọn gangan kọ́ ní síkì mi mú síkì. ẹnjìníà ẹ ṣe ẹ̀kọ́ àdúró sí ọlọ́run àṣẹ inú iṣẹ́ ti yín náà àmì ọlọ́run àṣẹyìn náà lẹ́sàn-án rí gbogbo tẹ́ ẹ ṣe gbogbo ìpàtà lẹ́ẹ̀ máa gbà gẹ́gẹ́ kẹ́mi títí máa fara lẹ̀ ṣe ti gbọ́ olúwa wà pẹ̀lú máa fara awú mi. àwa ti ń lọ. kí ló ṣẹlẹ̀. wọ́n fẹ́ ṣubú náà. sọ́ọ́rì pẹ̀lẹ́ bá fara lẹ́ o. ọmọ tàbí ọ̀tẹ̀lẹ̀ iná kó nọ́mbà 2000. Engineer. Ẹ kú jókòó sọ. Ọmọ sí. Ọmọ sí. Ó sì gan. Engineer, mo ní sọ wípé àwọn ṣe nǹkan lọ́wọ́ wọn ń bọ̀. Bọ́lá yìí kò wọ́n pè bá mi ru àmàlà díẹ̀. Engineer, ẹ kì í fi mí ṣe rárá. Ó jẹ́ lè nígbà tí wọ́n bá dín kí ni oṣù lè kí n tẹ̀ mọ́ ilé ọ̀sán. Ó sì. Wọ́n mọ̀ bá wọn olè mọ́ ìyàwó.
ẹ rà mà ẹ kìlọ̀ sábà fẹ́ Mr. Kunle ṣé ẹ bínú. bínú kẹ nígbà tí ẹ ti ní kí n jókòó mu ní wọ́yà ẹ bọ́ bí màsí nǹkan tó ti kọ́ọ̀tì nù sáà ń pe ọ̀rọ̀ sẹ́dẹ̀ lè pè mí fún. ó dáa o kì í ṣiṣẹ́ ni mo pè yín fún un mo fẹ́ wádìí kankan lẹ́nu yín ni. ẹ jọ̀ọ́ Mr. Kunle báwo lẹ ṣe mọ Mr. Ṣẹ́gun sí. Mr. Ṣẹ́gun èèyàn ni wọ́n o ìṣèlú má bẹ̀ ẹ jẹ́ ká tó dúdú ọ̀rọ̀ fúnra wa láti William jẹ́ túmọ̀ kọ̀ gentle tó wọn very very gentle very very reliable ẹ dákun ọmọlúàbí ni wọn bẹ́ẹ̀ sí wọn ò fẹ́ràn owó wọn ló lọ o àmọ́ owó òmùmúláyà wọn kan wọn àmọ́ kàrámọ̀ pé owó èèyàn lẹ́mọ̀. ok ẹ ṣe tí mo fẹ́ mọ̀ náà mo ti mọ̀ yẹn. ṣé kò sí mà. kò sí problem mo kàn fẹ́ mọ àwọn little things kan nípa àwọn ọmọdé tí gẹ̀ẹ́tẹ̀. ẹ wo ẹ jẹ́ kí n tó dúró ọ̀rọ̀ fún yín tó bá yẹ pé ẹ fẹ́ gbà wọ́n sínú ilé kan wọn bá yín sẹ́ni mo lè sáyẹn fún gẹ́gẹ́ bí jàrántọ̀ wọn lè dín lọ́wọ́ wọn lè mú ní kankan gbogbo tí a bá ní wọn mọ̀ tí wọ́n sì mọ̀ sí kódà wọ́n náà sì ju èmi gan tí mo jókòó yìí lọ Mr. Ṣẹ́gun èèyàn ni wọ́n ẹ dákun. ẹ ṣe ẹ máa gbọ́ bàrà yín ṣe tí kọ́. mo jẹ́ ti gbọ́ bá ń ru àmọ́là. àpèjọ ìwé yìí ẹ̀yin láìpẹ́ oúnjẹ gan. ẹ rà wá. ok mo ṣe nǹkan lọ́wọ́ ló fi. ẹ jẹ́ sí ma ẹ ṣe gbẹ wá. wàá jẹun ní ṣé kí wọ́n máa gba sọ́ọ̀bù alámọ̀lá lọ nígbà mo ti wá bí ọ̀rẹ́ dì láti ní òru ní ó lè mọ́rù kíákíá ojú ọ̀fẹ́lẹ́ ọ̀nà fún tiẹ̀ ń dùn mí ọba. ìwọ lọ́hùn máa sógun ayé mi bàbá mi sọ di pẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run ṣàánú mi kí láǹfààní owó tí mo ní tí mi ìnàdé orí Olúwa ṣàánú mi ṣé ìyá irú Mr. Ṣẹ́gun yìí ń sìn á lóun rọkùnrin ó dá lọ́mọkùnrin ó dúró ó ṣe rí mọ́yàn àmọ́ kùdìẹ̀kùdìẹ̀ yìí náà ni kí láǹfààní owó tí mo ní tó wá jẹ́ pé mi ì rí ọkùnrin kankan láti fi ṣáde orí lóòótọ́ Ṣẹ́gun ò lówó àmọ́ ó dùn rí mọ́yàn Olúwa jọ̀ọ́ máa kọ́ mi mọ̀ ṣe ogun àmúbọ̀yè ló bá mi mú kúrò ayé mi kùdìẹ̀kùdìẹ̀ yìí Olúwa bá mi ká kú Ọlọ́run bẹ́ẹ̀ tó bá lè ṣe léyìí fún mi tí mo fẹ́ rú Ṣẹ́gun yìí lọ́kọ inú mi á dùn ayọ̀ mi á kún kódà máa gbégbá ọpẹ́. kẹ má fẹ́ jẹ kẹ má fẹ́ mu yìí náà ni. àfi sùúrù. anyway mo fẹ́ bá yín discuss ọ̀rọ̀ kan ni mo dẹ̀ fẹ́ kó jẹ́ láàrin èmi àti yín sis ní bá mi sọ àwọn ọ̀rọ̀ kan mo dẹ̀ fẹ́ sure pé òótọ́ ni ṣé lóòótọ́ ni ẹ̀yin méjèèjì fẹ́ fẹ́ra yín. bẹ́ẹ̀ni. òótọ́ ni pé ẹ̀dẹ̀ love sis mi gan. to the core. ṣé kò ń ṣe torí gbogbo nǹkan tí ẹ̀ ń rí àbí torí pé wọ́n lówó lọ́wọ́. dẹ́dẹ̀fẹ́ dẹ́ ó dẹ̀ fẹ́ dùn mí díẹ̀ èmi ò ṣẹni tó like material things mi ò ṣẹni tó gbójú lówó rárá ṣé gbogbo tó wà bí pátápátá mi ò ní o mo kò jọ mí lójú ṣùgbọ́n mo rí wípé madam nídìí ẹni tó máa wà caring tó máa wà loving tó máa nífẹ̀ẹ́ yẹn tọkàntọkàn ó tán mo lè wà Ankara for 12 years tí mi ò lè change kò sí tó ń jọ mí lójú mo lè wọlé ká for 25 years kò sí díẹ̀ eléyìí tí ó kó sí mi lọ́rùn madam ló ní kọ́ lọ kọ́ àwọn aṣọ oríṣiríṣi wá fún mi kò ní kankan ṣe ẹ fún mi láago mi ò lò so bọ́ọ̀lù ń ṣe dá mi ni I'm just like this. nǹkan tí mo ṣe appreciate gan nìyẹn torí mo pé nǹkan ayé material things kò really jọ yín lójú rárá ẹ mọ̀ nǹkan mi ì fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sí sis mi ẹ dẹ̀ mọ̀ condition tán wà. kò sí condition kankan kò sí ní any condition rárá ṣé ní nǹkan tẹ́ rò pé ń ṣe wọ́n yẹn torí pé àwọn èèyàn provoke wọn ni
staff approve òkè wọn driver approve òkè wọn that is just it but tí èmi bá ti dancing tèmi bá ti máa bẹ̀rẹ̀ sí kí nǹkan yẹn ní gbúrò ẹ̀ mọ́ láyéláyé. ẹ tó máa wà lọ́bìn bí ẹ̀yin báyìí ẹ ṣe gan-an ni ṣe láti ẹni lọ èmi àti yín ti di best friends anything tó bá ti ṣe fún yín ẹ wá sọ fún mi. kò tí ẹ lè ṣe mí ìrúṣẹ́ mi inú bínú I'm just like this inú bínú. ẹ̀ẹ́dẹ̀ jọjọ́ kan ṣe oúnjẹ fún yín náà. ẹ̀kan ni máa ń jẹ lójúmọ́. ṣé ọlọ́run dẹ̀ ló dẹ́yìn yìí ṣá. ọlọ́run ló dá mi. ọ̀dà ẹ̀rọ tó ṣẹlẹ̀ kó bá dàgbé pé mo ń bínú ẹ jẹ́ kí n wá sí pélé mo lè má ní òbí yà fún. sórí ọ̀rọ̀ owó kọ́ là ń sọ yìí $1 million kéré ó kéré ní owó kéré lówó tó yẹ bí kò jẹ́ 2.5 kó jẹ́ 3 million ní òní kúròmù tí mo wà kí n tó fún ẹ ṣùgbọ́n tẹ́mi sọ fún ẹ ní pé o gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn dáadáa ṣé dáa ó yọrù ni èmi ló ń kí ló ń gbé sọ́wọ́ fún èmi ló ń kí ní wáyé má ṣe bẹ́ẹ̀ mọ́ ọwọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ la ìtọ́jú rẹ̀ fún. ọmọdé dáadáa tó owó tó hello. ìwọ má wọrí ìwọ ṣe tó yẹ kí wọ́n ṣe kó fi yòókù lẹ̀ fún Ọlọ́run Ọlọ́run ti dá wa lóhùn kọjá gbogbo lẹ́rù yẹn ẹ̀yin ní kẹ́míírà àwọn tí gòkè odò kàfárá tó já. ẹ wo bí ìsókè ẹ máa bẹ sọ̀rọ̀ níta ṣùgbọ́n ọ̀rẹ́ mi ṣé láwọn kọ̀ǹtàktọ̀ yìí bí pọ́fàtì ló ń dà wọ́n láàmú ni o bí wọn ò ní làákàyè ni o $1 million dẹ́ ń jó wọn lójú just $1 million tí mi ò ní kó ibi tí mo wà kó tó dánwó ẹ̀. mọ̀mọ́. ẹ máa sọ lókè iṣẹ́ tó fẹ́ bá wa ṣe màá fún ẹ lówó ẹ pẹ̀lú wọ́n ṣiṣẹ́ tiẹ̀ what is nothing ó yẹ ju $1 million how much is $1 million. adúgbò fọlọ. adúgbò fọlọ. mi ò ní kó ibi tuntun nù. so wàá kó mi àbí. ẹ ń sọ ayé sọ tí bójú bá yẹjú kó ọmọ yẹ ní tá a jọ sọ ojú gbogbo ẹ máa lọ gbé tó ní tó lọ́sẹ̀. ọ̀rẹ́ mi o try ẹni tó bá ní o try kò mọ nǹkan tó ń ṣe ìwọ ló gbé mi débi tí mo wà yìí. Ọlọ́run ẹja fi hàn lẹ. èmi náà wà ní fojú olóore mi lè fi kúngi Ọlọ́run tẹ́ mi o Ọlọ́run wà gidi owó wà lọ́wọ́ mi so every Friday gẹ́gẹ́ bí àdéhùn wà máa 100,000. 100,000 owó kíni. mo jẹ́ àṣẹ bá ń darí 250 every Friday 250 tí bá wàá gbà bí ọ̀sẹ̀ mẹ́rin àwọn ẹ̀sẹ̀ tí ń jẹ yóò wà di $1 báńkì mo mọ̀ wá. mi ò torí owó wá bí ìfẹ́ ni mo torí ẹ̀wà bí yìí. mi ò di níbẹ̀ ìfẹ́ tó ti kú tipẹ́tipẹ́ owó yìí ni lẹ́yìn owó kò sí kankan mọ́ tó bá ti gbọ̀sẹ̀ mẹ́rin lẹ́yìn $1 ló kù Central Bank ni mo mọ̀ wá yìí. so ìwà ṣe máa jẹ́ tó bá di Friday wà rọ́wọ́ mi. mọ̀jọ̀ yẹ o. ẹni tó bá máa rí wà á rí Friday. ìrànwọ́ rẹ o. ṣètìgbọ́ jọjọ máa lọ. ẹjọ àwọn machine tó máa fi owó ọsàn tí wọ́n fẹ́ fi ọ̀bẹ owó yẹn tó máa ń fún èlò náà ń tà náà. àìsè bọ̀ náà yòó ni. that's good. tún fẹ́ máa fọwọ́ wọ́sàn mọ́ ni. ọmọ yẹn dọ̀tí kó máa fọwọ́ wọ́sàn gbé máa rí pàlàpàlà ní but machine wa ti kó sàn síbi máa fún síbẹ̀ ìyá máa mú bíi raw juice. ẹnu ojú òsì jó o. ọ̀dà ẹnjìníà ọlọ́dọ̀ náà lówó. àbí ọ̀dà ọ̀sẹ̀ ni lówó. ọ̀dà ok. ọ̀làdọ̀ tẹ̀sán. ọmọ rẹ̀ mo fi ẹ̀ mo fẹ́ kó iṣẹ́ ni. ó ti wá tilẹ̀kùn ebi mo ráhùn kankan bíi tí mo fẹ́ wá kó ó ti wá tilẹ̀kùn tó yẹ kó ti bá yẹn. ṣé bẹ́ẹ̀ sọ pé ń kó owó bọ̀ ní owó náà dà. ẹ ṣe mo rí mi ní fún ọ lówó ni àbí ó ti wá sí báyìí. ẹ yẹ kó owó náà wá àtẹ̀yìn náà tẹ̀ ti jẹ tẹ́lẹ̀ náà síbẹ̀ náà ni ẹ kó gbogbo owó náà wá báyìí. ọmọ ìjára wo mi ọkà sálá mi ọmọ tó ṣẹlẹ̀ mọ́mọ́dà kò burú lẹ́sìn náà lórí owó báyìí kì í ṣe nítorí rárá sáàsì sùúrù fún mi gbogbo ẹ̀ máa pé owó ló dilé ayé mo báyìí ẹ ló ṣẹ́gun mo kí ló dé tó ń tẹ̀ mọ́ ṣe báyìí ẹ̀yẹ́ tí mo ti pè ọ́ nísìn mo ti pè ọ́ bí 30 times ò gbàgbó. ẹ̀yin ọmọ ọ̀ràn kírọ̀ tẹ́ ẹ̀ lówó rí ẹ máa ń ní problem ẹ̀yin ọmọ ọ̀ràn kírọ̀ tẹ́ ẹ̀ ní kọ́bọ̀rì tí bàbá yín ò ní owó rí nígbà tó bá pèyàn for 30 times tẹ́ni yóò gbé kọ́ọ̀lù ṣé o fẹ́ pa bátìrì mi ni kí ló máa ń ṣe ìyọmọ ta ní kàràdàdà báyìí náà tẹ́ ẹ̀ gbowó lẹ̀ tí bàbá yóò ṣiṣẹ́ owó tẹ́ ẹ̀ wá okay. because
tí ó bá jẹ́ pé ìrẹ́ rí owó rí tó fowó ṣeré o ò ní pèyàn fún 30 times kẹ́ni ẹ má gbé kọ́ ọlọ́kọ́ tó máa kọ̀tún láti máa pè ó fẹ́ pa bátìrì mi ni. ẹ ń bolo wá báyìí. ok ọmọ tó ṣẹlẹ̀ pàdé mi ní junction odò ọba ní 30 minutes. kí n pàdé ẹni junction odò ọba ọ̀yọ̀yọ̀yọ̀ mo débẹ̀ tán sí ọjà ya ọwọ́ very very important. tó bá ti kọjá 30 minutes o lè bá mi rẹ̀ mọ́ that's the truth o gbọ́ jẹ́ ká pàdé bẹ́ẹ̀ junction odò ọba kọ́kọ́kọ́kọ́kọ́kọ́. ẹ wo dákun mọ̀ ń bọ̀ torí ọlọ́mọ mo fẹ́ pàdé ẹnìkan bí ní ìsinmi. owó náà dáa. owó sì jáde náà mọ̀ bá kí dákun mọ́ tilẹ̀kùn torí ọlọ́mọ fọlọ́mọ. èmi fẹ́ jáde tẹ́ bá ti dé kẹ́ pè mí. ìdààmú pure. ok. tiẹ̀ náà mọ̀ bá kí. aláfíà ni tẹ̀lẹ́wọ́ ìrọ̀ driver nǹkan. driver. plumber ni àbí panel beater jọ̀ṣẹ́ tí màá ń dùn ẹ̀ ni mo ní driver ọ̀dẹ̀ tó ní pt driver kí ló máa ń ṣèyàn ọmọ tí wọ́n fowó tọ́ ìrara náà kí ló máa ń ṣèyàn ọmọ tálíkà àwọn tálíkà yìí náà. ó lọ johnson ó lọ ra nǹkan ni. bẹ́ẹ̀ ló mú kọ́kọ́rọ́ mọ́tò kan fún mi jọ. kọ́kọ́rọ́ àwọn mọ́tò àbí. irọ́ lọ kó 25 wà kó mi kó máa start inú mi. o ní problem o dábìlì ọmọ lọ sí inú ọlọ́sọ odò ọba. odò ọba ó tẹ̀ dábàá ibẹ̀ náà ni mò ń lọ ní ìsìn tí n bá ṣe tán ẹ̀ dákun ẹ̀ gbé mi débẹ̀. irọ́ ìwọ ló wà ní kí n gbé e lọ. ìwé náà máa ń pè lódò ọba. ìjọ sórí ẹ̀kú ni ó dáa mi ò lọ sí odò ọba mọ́ o junction àwo yaya ni mò ń lọ. àwo yaya ń gan ni ọ̀kadà bẹ̀ pọ̀ sí ju ẹ̀ kàn drop mi ń bẹ̀ ní mọ̀ ọ̀kadà láti bẹ̀. jọ sọ́wọ́ bí sórí mẹ́jọ ṣé ibi bá ti lọ ló gbọ́dọ̀ lọ ó dáa àtọ́dún ọba àtàwọn yaya mi ò lọ́ọ̀bù kankan mọ́ níbi rárá bá tó òkè ìlú yẹn ibẹ̀ ni mo ń lọ. kò sí wàhálà àìsàn gbèmí kúrò nílé kẹ́ ẹ drop mi lẹ́líwìà bá ti drop mi lẹ́líwìà ní mọ̀ ọ̀kadà bí mo ń lọ ẹ ṣe. èrò bí máa lọ ṣùgbọ́n mi ò gbé lọ sí anywhere èmi nìkan ni mò ń dá lọ ibi tí mo dé lé mi nínú mọ̀ fúnra mi ṣùgbọ́n ẹ̀yọ́ wọn tálíkà tí wọn ò tọ́ rárá tí wọn ò fi owó kankan tọ́ táwọn òbí yìí ò ní kankan tẹ́ ẹ̀ ní sọ́ọ̀nù kí ẹ má wọ̀ rárá rárá báyìí náà idiot touch nonsense òtò agbójúlógún fún ẹ̀ sọ́síta idiot. abẹ́ ẹ̀rọ ló ń bá ibi kì í mọ̀ pẹ́ dáa fún yẹn o lẹ́nu yín èmi tálíkà tí wọn ò fowó tọ́ táà ní sọ́ọ̀lẹ̀mù ọ̀dà kẹ̀kàn gbé akẹ́kẹ́ ní ìmọ̀ tó nira nù ayé wọn kẹ̀kàn gbé adébi tẹ́ ń lọ nígbà kébì kan náà lájọ́ ń lọ abẹ́rẹ́ sí ìsepọ́kùnrin tí ń yàlè wàhálà yìí tí ń yàlè. torí mò ń gbọ́ pọ́n sọ pé àdémi ń jáǹsàn àdémi ń jáǹsàn aláàrí màdàmú ọ̀dà àsìkò náà bá wíwẹ́ kẹ́ màdàmú ọ̀hún kọjọ wíṣkáská náà ṣe mọ́ ṣe èèyàn mọ́ ṣe báwọn kẹ́kọ̀ọ́ kọ́kùnrin mọ́ lo bàmọ́lá àmọ́ orí màdàmú ọ̀dà fún yín o aláìkì ṣèpè ní pé kọ́. Láìpò rẹ̀ o láìpò 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 láìpò. Bàánà ojú kí ni mo ṣe yẹ̀yìn báyìí náà ṣé bó tilẹ̀ wà yìí. mo fẹ́ fi mọ́tò pa inú fẹ́ẹ̀sì ni. o fẹ́ pa inú fẹ́ẹ̀sì. bẹ́ẹ̀ni torí kí ni. kí ló tó disturb mi náà kí ló tó disturb àlàáfíà mi ó dẹ̀ pé mi more than 30 times kí ló dé. kí ló dé tí wọ́n gba aago tèmi. so mo wà London application láti gba aago ẹ. ẹ jọ kí ni problem ẹ pẹ̀lú mi náà. gbóná lẹ́nu ọjọ́ mẹ́ta mo ti rí i pé àdéhùn èmi àti ẹ ó ti fẹ́ mọ yìí. jọ kí ni àdéhùn èmi àti ẹ. kò sáà àdéhùn èmi àti ẹ. ẹ wo bí kólé jẹ́ kí n sọ̀kan fún ẹ nǹkan mi bá lọ síbẹ̀ yẹn ọ̀tọ̀ ni o. kí ló yàtọ̀. ìfẹ́ ni mo bá lọ. ayé mi o. I love that woman. I love her most sincerely. Mo nífẹ̀ẹ́ sí kọ́kọ́kọ́kọ́ ni o. ìwọ ọmọ ti jẹ́fẹ̀ẹ́. bẹ́ẹ̀ni ìwọ bá fẹ́ lọ. bẹ́ẹ̀ bó ṣe rí kọ́kọ́ ni. ọ̀rẹ́ ti wá yé mi báyìí jẹ́ kí n sọ fún ọ o ẹ ń bá mú àti olùnàgún ó náà ní màbọ̀ rẹ o. mi ní what. tó túmọ̀ sí pé èbó tó ṣe pẹ́ńsù náà ló ṣe lè sà bó o ṣe wọ́n lè kọ̀ sẹ́yìn mi àti jáde náà kò lè sẹ́yìn mi. bẹ́ẹ̀ mo sọ fún ọ bẹ́ẹ̀ mo sọ fún ọ. ìtọ́ bá ṣe nìyẹn. àti ìwàtọ̀ ẹ̀kọ́ bọ́ sí. ṣe ń tọ́ ní ṣókí. mo lè ṣe mo lè ṣe o lè ṣe. èbó tó ṣe pẹ́ńsù ló ṣe lè sà. kúnlẹ̀ Ṣẹ́gun kúnlẹ̀ Ṣẹ́gun kúnlẹ̀ Ṣẹ́gun. o ní délé yẹn mọ́. èmi mo sọ bẹ́ẹ̀ fún. kó o tó wọlé mo ti wọlé. ok kó o tó wọlé yẹn mi ti wọ bẹ. no problem. mẹ́ta ayò lè lébi kú mẹ́. sọ fẹ́ẹ́ rìfásitì àbọ̀fẹ́ lọ wájú. ọtún rìfásitì. ọlọ́dún bá ní bẹ̀rẹ̀ kẹ́. tí bá rí tí èèmọ̀ bá ṣe rìfásitì kọ́ o fẹ́ fi rìfásitì bẹ́ẹ̀ mi. yes. ọ̀rẹ́ ti wáyé báyìí. Bẹ́ẹ̀ni à ń parọ́ fún ọba mọ̀ ẹni parọ́ fún ní ìṣàlẹ̀ mọ́ má ṣe sìmẹ̀sìmẹ̀ gbogbo ṣàṣà má dẹ̀gbà gbẹ̀rẹ̀ kọ́ má lọ yí epo láìpò láìpò rẹ̀ o láìpò
fẹ́ rí ẹbí wọn kúlẹ̀ mi ò fẹ́ rí ẹbí lẹ́nu mọ́. Ṣẹ́gun o lè lé lóbi. èmi kò Ṣẹ́gun kékeré kí n kọ́ SEGUN èmi kò bẹ́ẹ̀ Ṣẹ́gun lọ kò sọ̀rọ̀ ẹbí bẹ́ẹ̀ tọ́ba Ṣẹ́gun sọ lè débi ni kò sí Ṣẹ́gun bẹ́ẹ̀ sífù kí ni. mi ò fẹ́ rí ẹbí lẹ́nu mọ́. o tó bẹ́ẹ̀. mi ò fẹ́ rí ẹbí lẹ́nu mọ́. ilé ẹ̀la this is my compound. o tó lébi kó òun lẹ́yìn. èmi bẹ́ẹ̀ ma sọ fún ọ. èmi o bẹ́ẹ̀ tara ẹ̀ o tó bẹ́ẹ̀. wà láì sọ tó wá tó débi gbèmí lọ́ba. ẹ ẹ dájọ́ wa. very very good. bẹ́ẹ̀ni Yorùbá olómọjà kúrò fọmọ rẹ inú kọ́pà ti tèmi ìmọ̀ kọ́pà òkúyà tèmi àbí òní kò ní dá fúyà tèmi lẹ́nu pé kó má sì bí mo bú òkúyà mi. yóò bá mi létí. Máìdí kí ló ṣẹlẹ̀? Máìdí awúta. Mami. Kí ló ṣẹlẹ̀ ọkọ mi? Kí ló ṣẹlẹ̀? What? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mo sọ fún ọ̀dọ̀ mi. Olùfẹ́ gbowó sẹ́mu ni wọ́n àtúnṣe mẹ́ẹ̀tì. Ó kàn lọ nípa tó ní ká. Mami ẹ̀mí dáná o. Technical mo ti kọ́ sẹ́wọ́. Ṣé mo gbá wọn létí ẹrù ẹ̀kẹ́ wọn ṣe bá fingerprint bẹ́ẹ̀? Ṣé ó nígbà tí máa ń fingerprint ní ẹ̀kẹ́ ọkọ? Àbọ̀ lóyún. Lẹ́nu ẹ̀wọ̀ ọkọ tẹ̀mí létí. From now, wọ́n jẹ̀lẹ̀ ẹ̀mí kọ́pá ni. Mami ẹ̀mí jà sí báyọ̀. ọmọ àgbà mi ti wà ní. ó nà mí gbàjú ni wọ́n wò pé ọlọ́run ti kẹ́ni tó kí máa jà lọ. Irú ẹ̀ bá ti kọ́ ọkọ̀ ìsìnkú ọ̀nù. Thank you. I'm fine. I'm fine. Papa is stupid now. Stupid wẹ́rẹ́ ni. Ẹ bá ti pọ̀ ọlọ́pàá sí. Gáràjì mo ti mọ̀ tẹ́lẹ̀. Inú ọba ti pọ̀ ọlọ́pàá náà. Àwọn àti máa lọ gbà lẹ̀. Irú àwọn èèyàn báyìí máa kọ́ wọn lọ́gbọ̀n. wọ́n ní àwọn ń bọ̀. wọ́n láwọn ń bọ̀ kẹ́ kí ló dé ẹ̀jẹ̀ mọ̀ bọ̀. ṣé ẹ fún wọn lépo sísè ẹ̀gbọ́n kan tí mo sọ ni o ẹ ṣe mistake ẹ bá ní ìrìn wọn kí n lóṣù kábàá bí iṣu kí n rìn wọn sórí kí n má gbé wọn bọ̀ wọ́n náà ń bọ̀ tẹ́bà lè dúró kẹ́ máa lọ. èmi ò bá bẹ̀. gbogbo ọmọ ìdílé mi fi. pàtó àwọn bọ́fẹ̀ ni ó ti mọ fún lówó tó mọ fi òróró sórí. àwọn ìdí wa rí mi fi nílé pàpàtà wọ́n ti wá mọ mi gan ọmọ wọ́n ti sọ̀rọ̀ mi fún wọn wọ́n ti bá mi jẹ́ gan I'm now useless ọmọ bú ọmọ ìyá bàfún lásán. engineer. ẹ rà mà. ẹ ká sàn. ẹ pẹ̀lẹ́ mà. ṣe wà ókè. àwa ni mà. wọ́n ní ẹ fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni mà wọ́n ní ẹni kí n má wọlé mà kí ló dé. engineer you don't work here anymore so why is ife máa wọlé máa jáde ẹ ṣe staff wan be by more now. ọ̀dà kò burú mà ṣe rí ẹ jẹ́ ká gbé gbogbo yẹn lẹ̀ ọ̀rọ̀ kan tó important mo wá rí yẹn fún ọ̀rọ̀ tí mo sì lè bá yín sọ mi lè bá mọ́ mi sọ ṣe rí Mr. Ṣẹ́gun ọ̀rọ̀ wọn mo wá rí yín fún Mr. Ṣẹ́gun tẹ́gbọ́n yẹn wọ́n iṣẹ́ yẹn rárá o he's not a human being at all he's an animal he's a gonorrhea a typical animal ṣùgbọ́n ẹ̀gbọ́n ọmọ ẹgbẹ́ káwọn ọlọ́mọ fowó wọn to be street wọ́n iṣẹ́ yẹn rárá ṣe ẹ̀rọ bọ́ ayé mọ́ mi ó ṣe bàjẹ́ ìnú wọn wà ẹ bá rò pé wọn lọ́ọ̀fù wọn àbí fẹ́ kan wà kò sí fẹ́ kankan èèyàn lásán ni wọn èmi wọ́n aṣọ fún pé kẹ́ ẹ mú ọ̀rọ̀ kẹ́ ẹ mú ọkọ̀ náà bí wọ́n ti kó mi bí wọ́n ti kó mi ayé mọ́mì ọ̀dọ̀ wọn yìí o Mr. Ṣẹ́gun ò ní èrò rẹ̀ kankan pẹ̀lú mọ́mì bí ti wù kọ́ mọ́ àtọ̀. engineer. Yes sir. Yes ma. mo really appreciate nǹkan tí ẹ wá ṣe yìí. you welcome you welcome. but I understand you because mood tẹ wá ń sìn ẹ lè ṣe anything ẹ lè sọ anything kò yé yín ẹnu káàkiri nígbà tí ẹ sì jẹ́ staff wa ni ẹ sọ nǹkan tẹ́ sọ fún mi yìí mi ò bá gbà ń gbọ́ to an extent but like right now ṣiṣẹ́ mi báyìí mọ́ so ẹ lè wá láti wá bá anybody jẹ́ àbí kẹ́ sọ nǹkan tó bá wù yín mo fẹ́ bẹ̀ yín pé don't be angry with yourself life goes on kò yẹ yín tí ẹ bá ṣiṣẹ́ ní mọ́ máa ríṣẹ́ níbòmíì. ẹ wo àǹtí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ tí ọba gbó ẹnìkan yìí bẹ́ẹ̀ eléyìí tí mo wá sọ fún yín àsìkò ẹ̀ tó ni gbogbo gbàgbé àsìkò tí ìtòrẹ́ kí n sọ fún yín ni ẹ má rò pé báyà ìjà ló dé lórí ìdòwe o ṣẹ́kọ́ Mr. Ṣẹ́gun èyí ṣèyàn bíi ti ń kọ́ mọ́ òdodo ọmọdé fún báyìí sọ yìí. bí mo ṣe sọ tẹ́lẹ̀ mi ò gbà yín gbọ́ but mo understand nǹkan tó ń ṣe yín mo sọ pé ẹ̀ tí ì ríṣẹ́ o. mo sì ń ṣe àwọn jẹ́rìtọ̀ ẹ̀rọ atakọ̀ọ̀kan àti pumping machine àwọn pure water. ṣe é bẹ́ẹ̀ tí yóò bá ti níṣẹ́ kò sí nǹkan tí èṣù lè ṣe ń gbèsè ayé yàn but I understand you. Engineer my sister will be fine kò sí nǹkan tó máa ṣe wọ́n ṣe gbọ́ ẹ má wọrí nípa wọn she's very fine. ní wọ́wọ́ ọmọ ibi tí máa ń jókòó sí yẹn bẹ́ẹ̀ náà dry tó wà lẹ́gbẹ̀gbẹ̀
envelope kan wà níbẹ̀ 10,000 naira ló wà níbẹ̀ lọ kókó wá kó fún engineer. all right ma. ẹ má worry I'll see you around. ẹ take care. mọ̀nà kì í ṣe ọ̀rọ̀ owó ilé iṣẹ́ ọ̀rọ̀ rárá àtọ̀. I'll see you again. sísà ọ̀rọ̀ owó kọ́ ni tó bá ń gbé mi o ní òtìkè yẹn ṣe owó náà o. kábíyèsí o kékeré nìyẹn kábíyèsí ẹjọ́ ẹ má bínú sí mi. kábíyèsí ẹ lù ń bà wá bọ̀tà máa wálé báyìí àwọn wálé báyìí. kábíyèsí o èmi nìkan tó. thank you very much kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀. ó dá kábíyèsí ó dá kábíyèsí o adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu ìrùkẹ̀rẹ̀ adábẹ́rẹ́ ọ̀rọ̀ bàbá kábíyèsí báyìí. kí ló ṣẹlẹ̀. màálù tí mo ní kó fún mi lówó ẹ̀yìn kábíyèsí ló mi mo gbé lọ fún wọn máa appreciate ẹ. báwo náà ṣàdúrà látàárọ̀ yìí wọn wá láwọn fẹ́ fún mi jẹ máyégún wọ́n dẹ̀ máa fi wọ́n jẹ yeye máyégún. irọ́ ni o. ọlọ́run ti sọ wá níyẹn pàtàkì ìwọ ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ọlọ́run ní ká dúpẹ́. tí o bá sírú ẹ̀ kí lè di. my dear ọlọ́run ní ká dúpẹ́ fún nǹkan tèmi nǹkan tiẹ̀ ni. máyégún. yes bàbá olóyè bàbá olóyè bàbá olóyè máyégún wa ṣì máyégún fún yeye máyégún fún ẹ. ó lè ní bàbá yìí you are a thief. àbí ìṣe wàá gbà mí. ó jẹ mí lọ́wọ́ yes. ó jẹ mí lọ́wọ́ kábíyèsí kábíyèsí give me my money. yes my money yes kábíyèsí yes kábíyèsí my money where is my money baby I said where is my money see. wèrè làǹtí ẹ wèrè ní àǹtí ẹ mo mọ̀ kó ṣí èrè bòmí ìmọ̀ kó ṣí èrè tó bẹ́ẹ̀ yẹn àǹtí tí ẹ lọ dójú ti wọ́ ó lọ dójú tèmi lọ́dọ̀ kábíyèsí ó lọ dìgírẹ́sì mi nínú tí a ti bí mi wà láì kò ní dá fún yín kò ní dá fún yín irú ọ̀bíṣu wo lélẹ́yìí mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣí èrè tó bá bọ̀ kọjá lórí. ẹ dúró náà kí ló jẹ́ ìwọ̀n jùlọ kí ló jẹ́ bẹ́ẹ̀ para yín ṣé mi sọ fún tẹ́lẹ̀ ni ìgbà tí wọ́n sọ fún mi ní àǹtí mi sí ẹ máa tẹ́kẹ̀ ẹ máa wà lọ́fìn ẹ máa láì wọn ẹ wá dé ṣe máa rànjú lẹ̀ rànjú fún. tí ó bá jẹ́ pé orí tèmi gan òpè tí mo ti yá wèrè sọ yẹ kí n torí owó kí n lọ fẹ́ wèrè sílé kó má disgrace mi kó kó má embarrass mi káàkiri. wẹ́rẹ̀ ni ẹ wẹ́rẹ̀ ni ẹ aṣèrè ni wẹ́rẹ̀ ni ẹ mo ṣèrè. wọ́n lọ máa lọ sáró bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ lọ máa lọ sáró wọ́n máa lọ sáró ni mo sọ fún ẹ. ẹ̀yin mi ti kọ́. olórí burúkú ọtí ìwọ. ẹ̀yin mi ti kọ́ ẹ̀yin mi ti kọ́ jọ ẹ̀yin mi ti kọ́. ẹ̀yin ẹ ti kan ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ tó bá yẹ wọ́n máa wọ ẹ kúrò bí wọ́n á gbé lọ sọ́sìpìsì kan àbáwọn tó ń to ẹ̀yìn kan máa ń ṣàánú lẹ́dẹ̀ẹ́ máa fọ́ ní change kan fi tọ́jú ẹ̀ wá wo èmi àtẹ̀gbọ́n mi níwọ̀n yẹ ọ̀túnla àti di Amẹ́ríkà jẹ́ ìpani mo jẹ́ pé mo kìlọ̀ fẹ́ kó tó ṣe nǹkan tó jẹ́ gangan lójú ẹ̀yẹ idiot. mo sọ́ọ̀rì mo fẹ́ lo Láyípo fún wọn ní mo fẹ́ lo ọgbà àlùmọ̀kàn rí kí n fi rí owó díẹ̀ kí n lọ establish ní Láyípo mo fẹ́ lo ó yí mi lọ́wọ́ ní. ọlọ́wọ́ ní ẹ lórí mo punish ẹ mo tún gbèsè ayé ẹ ṣe àwọn ọmọ tọ́lá ìlú kan ní I love you I love you only love you wọ́n kò ní bá aṣọ wọn kò nílé yìí aṣọ ọrùn ẹ̀ ló máa bá kò nílé yìí olóyìn kú kò lè. ẹ bá ní ibi ìdíje bẹ́ẹ̀ bọ̀ yéé ẹ̀yin mi ti kọ́ Láyípo mo fẹ́ lọ mo fi lọ́wọ́ ní. Láyípo rẹ̀ o Láyípo 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 Láyípo. Paná ojú kan lápá tó kù kò fi kórìíra. Bẹ́ẹ̀ ni à ń parọ́ fún ọba mọ́ ẹni parọ́ fún
ṣe sìmẹ̀sìmẹ̀ kó bọ́ ṣáṣá má dẹ̀gbà gbẹ̀rẹ̀ kọ́ má lọ yí epo. Láìpò rẹ̀ o. Má yọ̀nà gbẹ̀rẹ̀ kọ́ má lọ yí epo. Ojú sílẹ̀ kó mọ̀ pé mú níkà. Ọmọ aráyé èkúté abúnijẹ fẹ́ ni. Ayé lè dọ̀ fún ajẹlójú onílé.